ojú kòkòrò ọ̀kánjúwà. Àlọ́ mi àlọ́ o, ọ̀rọ̀ mi dàbí òwe o. Ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ ojú yín ajá, ojú yín á rí màbo gbọ́kọ̀gbọ́kọ̀. I see them every day, àwọn ṣeré kóde, ọkọlọkọ làwọn máa ń like. Tán bá ti rọ́kọ̀ lọ́kọ̀ ojú náà máa ṣe sí. Babaláwo àparí iṣẹ́, wọ́n á gbọ́kọ̀ lọ́kọ̀. Wọn ò kọ̀ báyá bá sunkún, wọn ò kọ̀ bílé bá tún bá ẹ̀sán. Àlọ́ mi àlọ́ o, ọ̀rọ̀ mi dàbí òwe o. Ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ ojú yín ajá, ojú yín á rí màbo gbọ́kọ̀gbọ́kọ̀. I say where you dey go? Ó fẹ́ dúró ní Sùúrùlérè, Ọlọ́run ṣògo ló ń kánjú lọ. Your life no be so, jẹ́jẹ́ láyé gbà, na step by step. Ìyá ò lè láìkọ́ ọmọ rẹ̀ títí, kó fọmọjọ́ mẹ́jọ ní pepper soup. Ọmọge bẹ́ẹ̀ láyé rí, process will come before the progress. If you miss the process, Remi, ṣé wọ́n pé tí o bá sì wọ́n mọ̀ lè gbélé ayé ṣá? Kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀? Nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀ kò difficult rárá. Remi, ìwọ lójú tí mo fi ń ríran, ìwọ ni imú mi tí mo fi ń mí, ìwọ wà lọ́pọlọ mi tí mo fi ń ronú. Ó yá sọ fún mi tí gbogbo kíní ìbá kù lára, ṣé èèyàn ń gbélé ayé ṣá? Èèyàn ò lè gbélé ayé. Ok, ṣebí tí ẹ ló ṣe ń sọ. Tèmi bá sọ tèmi kọ́. Ìwọ wà okay. Wà okay bíi ti báwo. Oh, that mean you are good. Ok, ní sùúrù. Ṣorí kí n pe fóònù ẹ lásán. Kí n dáhùn nọ́mbà ẹ kó sọ fún mi pé nọ́mbà busy àbí nọ́mbà switched off. Ó mà dá pé kí n dákú ni. Ọlọ́run ò ní jẹ́. Orí mi kọ ẹlẹ́dàá mi wo má sọ bẹ́ẹ̀ ó ṣe máa dákú. Mo kàn ń explain. No, mama fi bẹ́ẹ̀ ṣeré. Okay. Thank you very much. Thank you. Má fi bẹ́ẹ̀ ṣeré, please. Uncle, Belly stay bèrè lélẹ̀, ṣé kí n bá yín serve or kí n bá yín mú ice cube? No, we're okay. Thank you. Ó yá wèrè ni. Kí ló ń ṣe wèrè yìí náà? Kí ló ṣe ya lójú? No, it's too big now. Kí n stop ẹ̀ báwo? Mo lè gbájá ilé tí o. No, now. Irú ọkùnrin wo ló pè mí náà? Mo gbé obìnrin sẹ́gbẹ̀ẹ́ tí ò ń ṣe obìnrin lásán life wire tí gbogbo náà wà lára ẹ̀ mo gbé sẹ́gbẹ̀ẹ́ even tí o bá sí obìnrin lẹ́gbẹ̀ẹ́ mi ṣé irú ìwọ irú ọmọ tí mo máa ń sọ pé ní bọ́dí ọ̀dọ̀ yìí nà. Èmi ló wá ṣáájú sí èmi I feel like slapping you. Get out! I'm sorry, ẹ má bínú sá. What ló ń jẹ now? What are you doing there? No, the idiot yóò ń ṣẹ́jú sí èmi. I saw her. Èmi ló ṣe sí sweetie, èmi ló ṣe sí. I don't feel like eating anything again. Yeah, you be me. No, money like 3-4 cup. Just give me 2 minutes. No, 2 minutes, 2 minutes, babes. No, no. Oh, you can 3-4 cup, guy. Oh, I can't hear anything again, please. Oh, guy, it's about moving again. Drop me 2 minutes. Fucking Mo fẹ́ deal pẹ̀lú ẹ. No, now why? Mo fẹ́ deal pẹ̀lú ẹ. Why? Oh, you insult me now. Bínú. Mo ṣá ti ń bẹ̀ má oya baby jókòó má bínú. Ó fẹ́ gba nǹkan tí mo fi ń mí. Ìwọ tí mo fi ń mí, ó fẹ́ gbà ẹ́ lọ́wọ́. Baby. Hey, baby. Wait, tí jáde ni. No. Kí ló dé? Tí mo ń lọ. Mo decide pé màá wà nílé all through pẹ̀lú ẹ̀. Kí ló ṣe? Ibo lo expect mi kí n lọ. But you told your friends you guys are coming out to drink now. Èmi ò lọ́mọ o. Why? Mi ì fẹ́ jáde, mo fẹ́ wà pẹ̀lú ẹ̀ all through. Wà pẹ̀lú mi bíi ti báwo. Go out and have fun now. No, babes, I don't want to go. But you have to. Why? Ṣorí àwọn guys tó ń wo yẹn. Wọ́n máa ń ná mi lówó gan ni. Tí bá ra drinks wọn tó wọ́n á tún tọrọ owó lọ́wọ́ mi tó bá lọ ní. You're the man. Wà á jẹ́ kó mọ̀ pé owó wà. Ṣé bẹ́ẹ̀ mi ni? You have to let them know that you are the best. As in the money. Owó yapa baby máa bọ̀. Nǹkan tó máa fẹ́ kí gbogbo èèyàn bí mi ní ọkọ ẹ̀ best ọkọ ẹ̀ ló mú ọ̀sẹ̀ kò sẹ́ni tó múra tọ́kọ ẹ̀ kò sẹ́ni tó fún ẹ̀ tọ́kọ ẹ̀. Ṣé mo wá kúrò ni? Everything. Let's go. Come on.
kí ló ti rí o ò tí ì rí nǹkan kan sórí máa yẹn ká ní pé a lè ríru wọn bíi 10 nínú hòtẹ́ẹ̀lì yìí a ní ìdẹ́ni customers kankan mọ́ tó mọ̀ rí bó ṣe máa ń ọ̀dà ni nǹkan tó máa ń ọ̀dà bí èèyàn mélòó ló máa ń gbàdúrà ẹ̀. so máa yẹn lówó tó yẹn. máa yẹn ó kàn já wọn silent millionaires yẹn ní tí ó yẹ pé wọn kì í pariwo kankan ra máa ń ṣe àwọn nǹkan tí wọ́n jẹ́ tí mo bá tún sọ̀kò fún èèyàn ní believe ẹ̀ ṣó mọ̀ pé ó like mi personally last week owó lèmi tí mo sọ fún ẹ o béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe rí. bó ṣe gbọ́ bóyá boyfriend ló fún ẹ. boyfriend dídìrín wo ń bọ́ ni mo ti rí boyfriend bó ṣe work ní last week tó ń pè mí tí mo take order wọn lọ ti rí pé mi ò wá ṣẹ́fù wọ́n wá wò pé kí ló ṣe mí wọ́n ní mo ní issue ni kí ló ṣẹlẹ̀ mo ní landlord mi dà mí láàmú kí ni mo ṣe fún landlord owó ilé mi wọ́n ní owó ilé ọ̀nà lè lò ní 70,000 just 70,000 wọ́n ní báńkì wo ni mò ń lò nígbà tí mo dárúkọ báńkì mi fún wọn wọ́n ní ok kí n fún wọn lákàn details mi immediately instanta ni wọ́n transfer 70,000 naira. 70,000. àwọn fọwọ́ kàn ẹ́ ọkùnrin á kó 70,000 fún ẹ. àbọ̀dẹ̀ lélẹ̀ ni àtijọ́ tó ti ń wá obìnrin mélòó ni wọ́n rí pẹ̀lú. ṣòro obìnrin pẹ̀lú ẹ̀rí. òótọ́ ni ó láìkí obìnrin ó kò láìkí fàájì ó kò láìkí fàájì ni. ọ̀rẹ́ mi kò dé ẹjọ́ náà. kí ló ṣe yẹ mo ti fowó sanwó ilé ìwé ni. mo ṣe yẹ mo bẹ̀rẹ̀ sọ mo fẹ́ ká ṣe business ni. máa wọ yóò máa wà profitable 60-40 ni máa fẹ́ ní 40 ní àgbà 60. ojú kòkòrò ọ̀kánjúwà. ìwé tó jẹ́ kí o máa wádìí kí o tó máa ṣe business pẹ̀lú èèyàn o kò mọ irú ẹni tó máa bá ṣe business is very important. àwọn people tí mo sọ fún ẹ pé mo fẹ́ báyìí wọ́n ṣe business yẹn they are 419. irọ́ ni. they are 419 wọ́n mo pe gbogbo line wọn kò sí ìtò lọ mo lọ sọ́fíìsì wọn èrè wọn ti park can you imagine. kí lè máa ṣe bá àǹtí mi. ìwọ náà ni owó tó promise mi ni mo gbẹ́kọ̀lé báyìí pé wàá fún mi. àǹtí mi ṣe sọ kí tó kúrò nílé ni ṣé bí mo kàn wá bí ni ẹ wá ń bẹ̀rẹ̀ ń sìn ṣé ibi ìbàyìí mo ti fẹ́ fún yín lówó ni. olóhùn náà ló mú ẹ wá olóhùn dẹ̀ ti gbé kọ́ mi nìyẹn tó fi lè wá nìyẹn. àǹtí mi ẹ máa ní sùúrù mi kò lè déédé kówó fún yín pé mo fẹ́ fún yín nìkan ẹ máa ní sùúrù ẹ jẹ́ kí n délé máa láti bá ọkọ mi sọ máa láti bẹ ọkọ mi ẹ mọ̀ pé joint account la ní mi ìdẹ̀ lè tọwọ́ bọ̀ láì ṣe pé mo béèrè lọ́wọ́ ọkọ mi ẹ mọ̀ pé òun lórí adé mi. No problem, I understand. But Ibe, please pick your phone and call your husband. Bá mi poko ẹ. Pick bí ti bá wo. Àǹtí ẹ ní sùúrù ẹ jẹ́ ń délé má láti bẹ́ẹ̀. Ibe no, pé sínsìn, pé ṣojú mi. Kí n gbọ́ kan tó máa sọ kí n mọ òpù mi. Ibe wo ìwà important pé sínsìn. Wọlọ́run, má mà jẹ́ ń ṣàgbákò, má mà jẹ́ ń ṣìyàn. Má yà wá kọ́ gbaṣọ lára mi. Ẹ pẹ̀lẹ́ sà. Ṣé yẹn jẹ́ ẹ̀ ń ṣe? Wow, okay. Wow, okay. Mo fẹ́ rí yín. Okay. Mo ti notice pé tẹ́ bá ti wá síbí ẹ̀yin nìkan lẹ máa ń dá wá àbí kẹ́ ẹ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín ọkùnrin. Tí ẹ bá wá pẹ̀lú àwọn ọkùnrin ó máa jẹ́ yín pẹ̀lú ìyàwó yín. Mo ní kí n béèrè pé ṣé kò sí. Dúpẹ́ ṣòrí tí Ọlọ́run bá tò ìgbésí ayé ẹ̀dá tí ẹ̀dá ò bá gbà pé bọ́lọ́run ṣe tó ni ó lè ṣe mistake tí wọ́n bá ti níyàwó ńlé torí ẹ pé tó ní làákàyè tọ́lọ́run bless ẹ kò sí wàhálà kò yẹ kó tún máa wá nǹkan kan rárá ó ti rójú nìyẹn kó má wá ìrójú káàkiri do you understand kò sí nǹkan kan tó yàtọ̀ lára obìnrin bẹ́ẹ̀ni à ń bọ̀sibọ̀sí ní ojú mi kò sí obìnrin tó lè fáyìn tó yàwó mi láyé. Lóòótọ́ ni ìyàwó yín fine. Sọ fún mi kí ni mo tún wá wá. Òótọ́ ni kò sí nǹkan tẹ̀ ń wá bò ṣé wọ́n pé èèyàn náà kàn lé ó kàn ó fine bẹ́ẹ̀ ṣe wálé nísìn tẹ̀ ń mú ẹni sí pẹ̀lú assorted kẹ́ tún padà wá lọ́la kẹ́ tún mú ẹni sí pẹ̀lú assorted ọ̀túnla kẹ́ tún mú ẹni sí pẹ̀lú assorted ó máa sun yín. Ṣebí yẹ mọ Wendy staff wa tajà wá bí yẹn èmi ń wò pé ọmọ yẹn láìkí yín so mo feel pé kó má kó máa jẹ́ yín nìkan all the time wọ́n máa jẹ́ ẹ̀yìn àtọ̀wọ́n ọkùnrin. Dúpẹ́ ṣoṣù ọ̀pẹ ẹnu ẹ̀ báyìí ló ṣe rí. ṣé rí o ṣe dẹ̀rọ ọmọ yẹn ẹnu ẹ̀ báyìí bó ṣe rí ni ẹ̀yin ṣáà sọ fún mi pé ẹ láìkẹ́ tí bá ti lè sọ pé láìkẹ́ òun náà ẹnu ẹ̀ bó ṣe rí ẹni ṣe rí lélẹ́yìn kò ní bá anybody sọ èmi náà kò sẹ́ni tó máa gbọ́ lẹ́nu mi. torí nǹkan tó máa ń ba ẹ̀mí lẹ́rù ni wípé a máa bẹ̀rẹ̀ sí ní jàmbá káàkiri o. ṣé rí
bí ẹ bá ṣe fẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa ṣe fẹ́ ṣe bí mi ni receptionist ẹ ti ẹ pè mí ni Dúpẹ́ o ti ń bọ̀ rúùmù ló prepare fún mi o wọ́n sáré bá yín arrange wọ́n ti ní kó wọlé ó ti yẹ yín àti wọlé ẹ ti jáde kò sẹ́ni òde tó máa mọ̀. Dúpẹ́ sá Dúpẹ́ ò ní jèrè ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni. Bẹ́ẹ̀ni. Kí ni mo ṣe? Mo rò pé o ní làákàyè ni ṣùgbọ́n gbà tó ti gbẹnu lọ́rọ̀ yẹn gbàrà báyìí mo ti mọ̀ pé ní ìran yín kò sẹ́ni tó lè ní làákàyè láyé. Rárá ẹ má bínú olóní kí lọ bá yẹn yín náà mo pè mí kì í ṣe. Nítorí pé ìgbà tọ́lọ́run ti fún mi ní nǹkan tí mò ń wá nígbèésí ayé mi. Mo dárùn ọmọ ìkó bá mi. Ó bá ìwọ ló kó padà ẹ̀. Òṣì wà nù ìran yín ló jẹ́ máa padà síbẹ̀. Ṣé wọn kọ́ bí lo ti ń ṣiṣẹ́? Ẹ má bínú. Ò ní kú o. Rárá ẹ má bínú. Mo hate ẹ látẹ̀ni lọ. Ẹ má bínú. Ẹ má bínú. Tó bá fẹ́ kó bàjẹ́. Láyé ẹ̀kọ́ àbámi sọ. Ayé ọmọ yìí ti bàjẹ́ léni. Ó dẹ̀ ní bá ti ṣe òní rọ́nà gbégbá bó ṣe ń lọ yẹn. Kí ló dé? Kí làwọn èèyàn ló fẹ́ dàgbé sí ayé mi rú fún? Rishi, Wendy kọ́ Wande ni àtẹ̀jẹ́ nǹkan tó dáa. Mo ní transformer lé. Ó wá ní kí n lọ gbé better pass my neighbor tí ò ní ọ́ìlì tí ò ní epo. Ẹjọ́ ṣe ò ní jèrè fún tó sọ yẹn. Bastard. Baby, Jọ̀ọ́ má bínú mo dẹ̀. Femi, báwo ni? I'm fine. Ṣé wàá wà? Yeah, okay. Owó yẹn ló wá fún mi àbí? Ṣé o fẹ́ ṣe transfer ni because mo rí i pé àpò ẹ̀ wò. Ṣé òun wá mi ni? Ẹni tí ò ní fóònù gidi a máa ṣe transfer ni. So ilé ayé yìí, Ọlọ́run ti fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn. Ó rọ̀ wá lọ́rùn gan. Ọlọ́run ọba tá à ń sìn tá à ń bọ̀ gan 10% ló béèrè 10%. Kí wá làwọn anira lára fún tàǹkó gbólé ayé wa kalẹ̀. Understand? Ó sáré gan o. Baby, mo dààmú gidi gan lórí ọ̀rọ̀ yẹn kí n lè rí owó fún ẹ because I need to make my wife happy. Mo ní láti fún ìyàwó mi ní àwọn ìdùnnú tí ò usual. Are you here? So mo wá wò pé tí n bá tiẹ̀ lè rí gbogbo ẹ̀ náà kémi náà mo sáré ní gbogbo eré yẹn ṣá mo ṣáà mo rí 40k àmọ́ ń gbó 40k yẹn èmi náà fi máa fún ní 30 kémi náà mú 1 2 3 4 40,000. 5 6 7 8 9 10 má jẹ́ ṣe mistake nínú 40 yẹn èmi náà fi 10 máa fi ṣe big boy máa fi dára mú báyìí so wọ́n gbá ìdá mẹ́wàá nínú ẹ̀ that's 30k. I need to make you happy anything I will go extra mile for you in my life gbogbo tó bá máa dùn ẹnu máa ṣe mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ nira tó once you are happy ó ti tán. Nínú 300,000. Iṣẹ́ bẹ́ẹ̀ mú le gan o. káyé má sọ̀rọ̀ báyẹn àtọ́làtọ̀ náà yín báyìí díẹ̀ dẹ̀ ló kù fún wọn tó kù bí 7 years lọ́mọ́ adé tó gba 3 million gba 2 million lọ́wọ́ mi. Ó sì yẹ máa ọ̀rẹ́ jẹ́ mi. má lọ o ó dẹ̀ fẹ́ máa lọ báyẹn tẹ́tí kì í nù gbà ó kẹ́ ẹ̀yà gbọ́n kí n tó rówó yẹn bébì mi. ọmọ tèmi ní wípé bóyá kákọ̀ tí ẹjọ́ wà ká gba yàrá kan ká wà mí. Are you kidding me? Atọ́. Ní 30,000 kí n gba yàrá fún ẹ. Báwo lẹ ní sùúrù ọ̀rọ̀ yóò yé báwo lẹ ṣe wàhálà fún gba yàrá ṣèbí bí ló ti ń ṣiṣẹ́ ó kàn máa mú kí ìní lọ́lọ́kọ́ ni kọ́ mọ̀ kó gba yàrá tó bá yẹ pé tí gba yàrá yẹn máa nira jẹ́ àlọ́ short time wọ́n yàrá kan kékeré àpéjọ wà ọ̀tí ìfarawọ́ra wa kí n tó máa lọ. Time kò ti sick. Má wọrí. Bébí wa kákọjọ́ wa ní ìlú lọ́wọ́ yẹn. Ojú ọ̀la kó wá bá mi ṣe ni mo mọ̀ wọ́n tó yẹ kí n sọ fún mi. Má wọrí. Máa wá bẹ́ẹ̀ ní máa wá bẹ́ẹ̀ ní. My baby. Romance alágídí ló bá dá wá bá mi lé. Anything to give you joy. But baby, bó ni wàá wà tí ìrìn alẹ́ báyìí. Èèyàn yọjú wo yàrá oníyàrá ẹ̀ kó má má fi pèdè. Wọ́n ti gbà. Kí ló ṣe lè mo ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni ó ṣe kò ní nǹkan ti gbà because mo kó wọ́n favourite ní ibi tí tó ṣe. Tí wọ́n ti kọ́kọ́ fún wọn ní bí 500,000 báyìí, wọ́n fún 100k. Ṣé after 500k wọ́n bá ti fún mi, màá gbà mí tún. As a big girl now, àwọn òní láti mọ̀ ní ti wà ráì. Wọ́n bá lè ti ra mọ́tò yẹn fún mi, owó náà lè sí mi, ìwọ́n náà máa pé síwájú náà, mo bá jọ máa pé. Sórí tí mo bá mú ọwọ́ mi méjèèjì tí mo bá fi pa etí ẹ̀ pọ̀ wá máa rí dọ́bù ni
analysis olórí burúkú ló dúró síbi tó ń ṣe so wèrè tí mo nǹkan tí mo máa lọ bá lọ́hùn ìyẹn ló fi ní kí n lọ bá wọn orí mi gan ò pé ni torí mi bá pé ṣé kò yẹ kí n mọ̀ pé ó ti lògùn fún mi ni ó fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ ni bọ̀dá tó yẹ pé látijọ́ tó ti ń wá síbí kò gbóbìnrin wá rí wèrè wá ní òun plan business wèrè kan kémi lọ bá wọn ṣé mo fọ́ lójú ni bó ṣe láìkì mi tó kò ní ọtí rí ọmọ tí ìwò kankan sí mi wèrè ẹ wá fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ ó ní kí n lọ sọ fún wọn ẹ wọ́n ṣe business òun plan business olórí burúkú. yóò náà torí kò jẹ́ favourite mi kò ṣe ràn ẹ́ lọ bá wọn kò sí big deal náà. àṣé ọ̀rọ̀ ẹnu bọ̀dá yìí ò tiẹ̀ dára rárá ó dẹ̀ mọ̀ yẹn ní wèrè ẹ ní kí n lọ bá wọn. anybody ló lè lọ bá anybody kí ló dé tí wèrè ẹ ò fi lọ bá wọn ṣe bó mọ̀ kọ́ tó máa lọ bá lẹ́nu wọn ni ó wá ti èmi síwájú bí ọ̀dẹ̀ kékeré nìkan tí wọ́n fi mí wé mo ti wá tẹ́ lọ́dọ̀ ẹni tó ń fẹ́ mi sìn bọ̀dá yẹn bú mi wọ́n láwọn ò fẹ́ rí mi mọ́ wọ́n ní táwọn bá débi táwọn bá pàdé ojú mi ọmọ ò ní wá bí mọ́ ṣèbí nǹkan tó fẹ́ nìyẹn tó bá tún bá mi sọ orú ẹ̀ tó bá tún bá mi sọ orú ẹ̀ tó bá bá mi sọ orú ẹ̀ bò wọ́n jọ máa láwọn méjèèjì kúrò níjọ́ yẹn ọ̀dẹ̀ òjì tó bá fọwọ́ mi máa gbá ojú ẹ̀ ọ̀dẹ̀ òjì. àlọ́ mi àlọ́ ọ̀rọ̀ mi dàbí òwe o. Ojú ìyájà ojú ìyá rí màbo. Wendy, ṣé kò sí nǹkan mi láàrin wa àti máa yìí? Kí ló dé? Ká tó sọ̀rọ̀ méjì máa ń kí ni kókó ń pa máa yẹn gan pàápàá? What's the big deal about the man? Bánkẹ́, o lè understand. Ọ̀rẹ́ mi, máa yìí ní owó, ó hands, ó tún wà láwọ́. You know, ọ̀tọ̀ ní kọ́kùnrin lówó kó tún náwó. Máa yìí spend. Tó bá wá ṣe fàájì lọ́dọ̀ wa báyìí tó bá náwó báyìí ara mi máa bó maṣọ ní kó wọ side ọ̀dọ̀ mi ó tún wá ní nǹkan tí mo notice nípa máa yìí máa yẹn wá responsible tó bá wá báyìí òun àti ìyàwó ẹ̀ lójú máa wá tí ò bá dẹ̀ gbéyàwó ẹ̀ wá òun nìkan ló máa ń dájú kò ń pariwo kò máa ń spend ni tí ó bá jẹ́ pé ìyàwó ẹyọ kan ní máa yẹn ni mo ready láti ṣe second wife because mo mọ̀ pé máa yìí máa tọ́jú mi ó tó yẹn ìyà ò lè jẹ mí tí n bá fẹ́ ní sùúrù ẹ ti ń fi iyọ̀ sí o agbọ́pọ̀ handsome adẹ̀gbọ́pọ̀ lówó lọ́wọ́ àìmọye àwọn èèyàn tó lówó tó dẹ̀ handsome but responsible tó sọ ẹni tó bá gbélé ẹni tẹ́ ẹ̀jọ́ délé wọ́n sọ pé wà responsible wọ́n ti lo sàkámàjẹ fún ẹ ó mọ̀ pé àwọn ọkùnrin tán máa yẹ pé tán bá kí pé kásán tán nílé ìwojú yàn máa ń ya wèrè gan lé ẹ̀hàn ọ̀nà ni wọ́n kàn máa ń package ń ta ni báwo ni wọ́n ṣe mọ̀ pé wà responsible gangan. babes ọlápọ̀ rí máa yìí ni. rọ ni. máa yìí kò lè dá sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó kó ń gbéraga àbí bó ṣe máa ń buwọ́ fáwọn èèyàn lélẹ́yìn ara mi kó máa ń bù aṣọ báyìí. ajé o bọ̀kọ̀ wo sáìdì ọ̀dọ̀ mi. mo ṣe ń sọ yóò dàpọ̀ ọ̀rọ̀ yìí ká ẹ lára mi. ó ká mi lára. ṣé wọ́n fẹ́ jẹ́ kó fẹ́ ẹ ni àbí kó kàn ṣe ń bẹ́ kó lọ. mo fẹ́ ta tán ni. mo fẹ́ ta tán. àjọ máa ń jó owó yẹn délé. wọ́n máa ń sọ náà wọ́n máa ní tipátì kúkú lọ́mọdé àtàgbà fi ń fẹ́ràn Ṣàngó a máa wọ́gbọ́n dá sí ní ọmọ wa náà ni àárí bíi tiẹ̀ sí. bàbá mi wọ́gbọ́n dá sí. a fẹ́ràn ẹ̀ náà ni. mo ṣe ọ̀rẹ́ mi. má wọrí abó máa introduce èmi sí kémi tiẹ̀ kọ́kọ́ mọ̀ wọn náà. ní sùúrù jẹ́ kémi kọ́kọ́. ó lè lọ gba bẹ̀ straight má wọrí ojú ló ń rojú ṣàánú ọmọ wa ní ẹ abẹ́ wá nǹkan ṣe. tó ní mọ́tò tó tún jẹ́ jayé tó bá wà lọ jẹ́. tó sì dá yín lójú pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí òótọ́ ni. bàbá ṣe mọ̀ pé mi mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀ kí n bà tí ṣe rí ìyá jẹ ọ̀rẹ́ mi yìí obìnrin yẹn gba ọkọ ẹ̀ ni ọkọ òwò ẹ̀yìn wò kò tiẹ̀ rántí pé òun ti níyàwó kan rí o àbí anything ìwọ náà fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje. òótọ́ ni bàbá wọ́n gbọ́ ọkọ mi ni iṣẹ́ ni ò fẹ́ rí mímí láàtọ̀ báyìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe kó tẹ̀ máa nífẹ̀ẹ́ mi padà. ìwọ ní sùúrù ṣé bí wọ́n mọ̀ pé oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan. àmúmọ̀ yín dáadáa. kó tiẹ̀ máa rí ojú bèbí tó ń tẹ̀lé káàkiri yẹn kó máa rí lára mi kó máa rí ojú hatred lára yẹn kó máa hate kó máa lù. iyún nǹkan kékeré ni àṣàṣì ìfẹ́ nù kò sí tí ò bá rí ọba kò ní lè sùn ni tí ò bá rí ọ kò ní lè wo bí akọ pẹ́pẹ́yẹ tí bá ń jẹ bẹ́ẹ̀ wọ́n ni ó mọ rí tó bá sùn wọ́n ni ó mọ fi lálàá ọ̀dọ̀ rẹ báyìí ni ọkàn rẹ̀ ó mọ wà ń gbogbo ògbà tó ti yọ tó bá ti ní ṣe tó bá ní kí n ṣe àmọ́ ó pín sí méjì o. lọ́nà wo sà. wọ́n máa pe nọ́mbà ẹ ò gbé ò bá mi sọ̀rọ̀ mo máa pe ẹ ò ní gbé kàn. mo mọ̀ wẹ́ wá síbí báyìí ni nílé ayé ẹ má pe fóònù nọ́mbà mi mọ́ láti èní ìlọgàn máa kán sim card mi torí títí ẹ mi ò ṣógun ní 10% mọ́ o ò lè tẹ́kì èmi kí ló dé. bèbí jọ má bínú ṣé mo lè sọ one thing. mo gbọ́. ok sori nílé ayé ta wáyé àwọn àtẹ̀yìn máa ń jà bó tó bá pera wọn jókòó tó bá jọ sọ máa ń níyànjú kò lè tó yẹn ó rí bẹ́ẹ̀ lé ní technically by the time I'm 40 I'm blown I'm made I'm established technically
nǹkan tó kọ̀ èmi kò kọ̀ tí n bá ti 40 bá ti tán gbẹ ti wà established. bọ́bọ́ yìí ti ya wèrè o tó bá fi 40 years kún èjì mi òun kún mo ti darúgbó ti bá yé mi jẹ́ nìyẹn. mo máa ní sọ pé 40 years tèmi bá ti pé n tó kún bẹ́ẹ̀ ojú bí i 7 months lọ́mọ kí n pé 40 years once I hit 40 agbára tó mú òun yọ tó mú ìràwọ̀ tó yọ ní ìrọ̀lẹ́ I am blown and made mo ti wà established nìyẹn just kò ní sùúrù fún mi ni wàrà òsínlẹ̀ ni wàrà ń bọ̀ lọ́la ṣé àwọ̀ ẹ̀ ń dán báyìí ni ẹ̀láwọ̀ ẹ̀ ń dán báyìí ẹ̀rẹ́ kí n máa fi bá tiẹ̀ jẹ́ máa náwó fún ẹ torí technically tó máa rí ẹ báyìí gbogbo kó máa pray ẹ kó máa jáde wá ni I'm a. Mr. Loverboy. Yes love. Mi ò ṣe love mu. Kò possible. Owó gangan ni kókó and since you cannot give me that tó bá rí mi lórí Instagram máa like picture mi lórí WhatsApp máa ṣe block ẹni tó bá rí mi ṣe bí ẹni kò rí mi tó bá pè mí wàhálà máa wà. Okay baby gbogbo nǹkan tó sọ condition tó fi lẹ̀ mọ́ gbà mo ṣe inú burúkú dẹ̀ níbi ẹ̀ baby look at me look into my eyes ó yá má bínú. ó dẹ̀ pé wèrè ìlélẹ̀ ó mọ̀ kó mú mi ní àbí olórí burúkú lélẹ̀ ò lè gbọ́n kankan. àìtì lè àfi kí n jẹ́ èèyàn láyé àfi kí n jẹ́ èèyàn kí ni 40 that's 40. Baby oúnjẹ ti ready. Ta ni ẹ́? Baby oúnjẹ ti ready now. Mo ní ta ni ẹ́? Right wo lo ní láti dáná fún mi? Baby you're so funny. What do you mean by ta ni ẹ́? Baby oúnjẹ. Hey, ìyàwó mi dà. Ìyàwó mi dà. Baby this is not April Fool's job. Stop. Your food is ready. Hey, come keep quiet. Ṣé o rò pé mo ń bẹ ṣeré ni? Ó sọ fún mi pé my food is ready. Kí wá gbóúnjẹ mi. Ṣé ó ní kò fògùn sóúnjẹ fún mi ni? Ta ni ẹ́? Ìyàwó mi dà. Ó ṣe jẹ́wọ́ ló ń dáná fún mi. Where is my wife? Baby stop this now. What's this? Baby are you okay? Shut up! Okay, eré ló ń ṣe, eré ló ń ṣe. Tó bá sún mi máa fọ́ etí ẹ. Are you okay? Ìyàwó mi dà. Ibo ló wà? Baby I'm here now. Stop now. What is this? Ibo ló wà? Baby are you? Can't you see? Ìyàwó mi dà. Ìyàwó mi dà. Òun dà. Baby stop playing jaw. Come now. Sorry, sir. Mo ní kó ṣí gate. Mo mọ bí tí ìyàwó mi wà. Ṣí gate fún mi. Ọ̀gá má bínú bolẹ̀ lọ. Baby. Ẹ lè jáde báyìí ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? Tí mo ní jáde, mo ní ìyàwó mi dà. Ẹ sọ Baby I'm here now. Ọ̀gá. Mo gbé. I'm looking for my wife. Èmi ni. Ìyàwó mi wà. Ọ̀gá mi jáde my wife. Ọ̀gá ẹ lè jáde báyìí. Mo gbé. Ìyàwó mi dà. Mo gbé. Sọ ní padà sí bí ìjọ pẹ́ olórí ibú. Baby, mo gbé. Àti Wall Street yẹn. Yeah. À ń bọ̀ náà. Yeah. Okay. Yeah, okay. Not here. Yeah, okay. My baby. What's up? My baby girl. My baby. Baby. Ibo ló wà wà látàárọ̀. I've been at home. Ilé ni mo wà sá. Oh God. Mo miss ẹ. Yeah. Ṣé bẹ́ẹ̀ ṣe wá wá lélẹ̀ àwọn ẹrù yín kọ́? Èmi ò bọ́dà láti gbẹ́rù kankan. Bí mo ṣe rí àdírẹ́sì mo ń bọ̀ ni kí ni mo kàn mí pẹ̀lú ẹrù ìwọ ló important sí life mi. Tí bá ti rí ẹ, mo wà all right. Ẹ wá gbé kankan wá. Mo ṣe ń bọ̀ rèé. Ẹ̀gbọ́n ẹ dá mi lóhùn mo ti lọ ẹjọ́. Yẹ má bínú. Bá mi fún lóyún owó káàbì. Owó kò ń ṣàyìn lẹ́ni mọ́tò ni. Ọlọ́run ò ní jẹ́ èmi máa lórí mọ́tò yìí. Bíbí kí ló ń ṣe ẹ̀ náà? Àṣé mo kò yẹ pé máa downgrade ẹni tí bá lórí mọ́tò yìí. Èmi náà wò pé lè kéré sáwọn mọ́tò tí máa ń rí tẹ máa ń jà. Bẹ́ẹ̀ tó fi yẹn lé jáde. Ìgbà tó ti send address mi tí mo ti rí báyìí, mo bẹ́ẹ̀ dìde ní mi tí ẹ fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu anybody because mo fẹ́ rí ẹ. I just want to see you. Ṣé ẹ ló lẹ pé? 6,007. Ó láìkè kò tó bẹ́ẹ̀. Ilé yín jìnnà gan. Bá mi fún. Mo ń bọ̀. Yeah. Mo ń bọ̀. Ó ń bọ̀. Náà ẹ má lọ ẹ̀yin ẹ lọ ẹ káwọn dúró. Sórí ò pé ni ṣé orí ò dá ni? O trust baby mi ni àbẹ́ mi ló trust.
No, a lè jẹ yín lówó náà. Bébì mi jù bẹ́ẹ̀ lọ náà. Bébì yín wo? Bọ̀bọ̀ kílé tẹ máa ń ṣe báyìí náà, kílé tẹ máa ń ṣe báyìí náà. Mo gbé yín, mo tún help yín, gbogbo ayé rí yín, wọ́n rí pé wèrè lẹ́jọ́, wọ́n ń sá fún yín pé wọ́ndàwẹ̀, ẹni lójú tẹ́lẹ̀ láti gbé mi àti kábà, mo gbé yín, ẹ tún fẹ́ máa fi mí lẹ fẹ́ lọ tè kó fún mi. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ó dà ìfòrí ẹ bú. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ fẹ́ ṣe? Tó bá jáyé ìgbà tí mò ń jẹ́sù kọ mi, tí o ṣe pé bébì mi ti calm me down, máa ń ná èyàn nàyànná. Èmi ṣé mọ́tò ni wọ́n ń gbé yìí? Wọ́n tó yẹ pé bí mo ṣe ń bọ̀, òun pa èsì, òun tán, òun sọ pé òun save epo. Wọ́n sọ̀rọ̀ sí mi anyhow. Ṣé dúró mi ò ju 6,700 ni? Àbí ti bébì mi ò ju millions lọ? Ẹ wọlé kẹ Fẹ́mi lómi mi fẹ́ gbọ́ story ni. Èmi ló wá bá sọ bẹ àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Àbúrò yẹn fẹ́ burú ni. Àdúgbò wọlé wọ ìjọ ẹ má jẹ́ káwọn Hey, mo dárùn. Ó máa jọlá bébì mi o. ẹ má bínú. Ẹ Fẹ́mi lówó ni Àdúgbò yìí. Ó jọlá bébì mi torí kò lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. Ẹ dúró ẹ sọ̀rọ̀ mú wa. Bébì tètè lọ mú wá fún, tètè lọ mú wá fún. Àtẹ̀jẹ́ mọ́tò tó gbádùn. Láyé ẹ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ fún mi mẹ́ẹ̀ má tẹ̀lé ẹ gidi gan ni. Àbólórí ibùdó mo lè nù ẹ́ pa. Ẹ lé nà mí, máa gbá yín lórúkọ àrùn mo bára kẹ́lẹ́ mi náà. Bẹ́ẹ̀ torí mo sán lórí bẹ́ẹ̀ ṣé ń wò mí. Ẹ jẹ́ dùn wo, kí ló ń sá fún mi fún? Kí ló wá ń sá sí? Ẹ̀gbọ́n ẹ Fẹ́mi lówó ni, ẹ Fẹ́mi lówó. Inú mi ṣe dùn ní báyìí. Really? Ó ní mo ṣe love ẹ tó. I'm so grateful. Do you know that I really love you? And I love you too. But nǹkan tó ń sọ yìí fọ́ ni ṣàṣọmọ yìí pé èmi gangan ló yẹ kí n máa dunnú jù. Really? Ìwọ ni transformer mi. I mean, tí o bá ti transformer ṣé mi náà máa wà ní? Tí o bá dẹ̀ ti sí náà kò lè sí life. Ìwọ ni gbèsè ayé mi. I can't do without you, trust me. Really? Yeah. I need to And I love you more. I love you so. Yeah. Kí ló dé? O tán AC ni ìwọ ń sweat èmi náà ń sweat. Kí ló ṣẹlẹ̀? Mi kì í lo ẹsìn bí báyìí. Òun lo AC báwo? Come on, stop it. Kí ló ń ṣe? No, mi lo ẹsìn nínú ilé. Oh God, kí ló dé tó ń try láti wà humble? I mean. Baby, ìwọ náà ni mo expect pé tó bá ti wọnú life mi, everything ma change. Gbogbo eléyìí a ma change ẹ̀, ma ra ẹsìn. I understand you, kò sí wàhálà. O bá choose láti wà nínú orí títí ayérayé, ìfẹ́ màmí mi náà dúró síbẹ̀ pẹ̀lú ẹ̀. Really? Oh yes. But I need láti upgrade, you know. Yeah, sure. Jẹ́ ká fi yẹn sílẹ̀. Okay. Yeah, I'm so hungry, you know. Okay, no problem. I'm not bínú yẹ kí n ti offer inú. No, that's fine. Mi ti dùn. That's okay, baby. All right. Yeah. Jẹ́ kí n lọ bẹ̀ sẹ́ńdọ̀ mi. Mi ò ní interest ní ẹ̀. Jẹ́ ká lọ jẹ buffet now. Jẹ́ ká eat out. Yeah. Ẹ fẹ́ gbé mi lọ jẹ buffet. Jẹ́ ká lọ jẹ buffet. Really? Kí ni mo fẹ́ wọ̀ báyìí? Ẹ jẹ́ kí n lọ change. But ṣé bẹ́yìn náà ṣe máa lọ ilé ni? It's okay. Tá bá lọ lọ́nà mi lè ra jeans àti shirt kan. Ìyẹn olówó. Ìwọ ló ṣe mí lólówó. Ìwọ ló sọ mí dolówó. Má pẹ́. Kí n change. Má pẹ́. Ọkàn mi ṣe balẹ̀ ni. I've been looking for you. Where's my wife? Hello. Babes, what's up? Ibo lo wà? Ó wà shop. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Guy tí mo sọ fún yẹn ti dé. Yeah, ó ti wà lára àdó wà lọ́dọ̀ mi. Ó lè ráyè kẹ̀. Ó fẹ́ lọ gbé wa jẹ buffet ní, ṣé wọ́n jẹ buffet rí? Yeah, buffet. Yeah. Okay. All right. Èmi náà lọ change nsìn. Okay. All right, go take care. Yeah, bye. Yes. Give us ticket for 3. 10,000 naira. I know. Yeah, that's good. Job of transfer, I was that comes from. Oh, so those are coming in the last few weeks now. So I said, don't worry about it. Mo sọ fún ẹ, mo fún ẹ ti sọ pé ó kéré ju 1,500,000 wà bá mi ṣùkú wà lápapọ̀ mi. Mo fẹ́ ṣe bá mo fẹ́ rà ó sẹ́ńdì owó sí mi ìdẹ́ bẹ́ẹ̀. So n ti ta fi jẹ buffet, ó bẹ̀rẹ̀ sí ní complain. Sorry.
Èló ló mú dání báyìí? Kò sówó kankan lọ́wọ́ mi, ṣé bí mo sọ fún ẹ pé mo ṣiṣẹ́ lọ́wọ́ kó tó ní kí n máa bọ̀. O ò mú kankan dání, o dẹ̀ tẹ̀lé yàn jáde. Anyway, ohun kan tó ṣẹlẹ̀ ni pé o ò lè jẹun mọ́ mi. Kí ló dé? O ti ń gbàwẹ̀ báyìí. Bí mo ṣe wà yìí 22,000 ló kù lọ́wọ́ mi, and a máa sanwó oúnjẹ ń sìn báyìí 20,000. 2,000 ló máa kó bá mi lọ́lé padà. Bóyá kò máa lọ́lé wọn. Kò sówó mọ́tò lọ́wọ́ mi, kò sówó kankan lọ́wọ́ mi, owó tó gbé mi nìkan. O mú wọn lè rà dání. Bóyá kò lọ dúró síta àti sínú tí ń gbà òṣèlú. Bébí ṣe kí á. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé no problem. Má ṣe transfer no ní ATM card mi. And to avoid this, henceforth to avoid this, you're about to put me send 500k account. You don't like this kind of embarrassment. Send it. 500,000. Yes. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi gbà mí, òun gbà mí, wọ́n gbà mí church náà. So mo ní lè jẹun. Kò jẹun. Ẹ̀yin ò kàn mí ní àtẹ̀lé máa sá. Kí ni tẹ̀ fi san? Ẹ wo, ó dá bí mo ṣe bá yín bí báyìí o. Kí ni nonsense ẹ sọ káàkiri yẹn? Mo ní mo ti marry, mo ti lọ́kọ, ọkọ mi dẹ̀ ó lówó, so tí bá ṣiṣẹ́ ń bí báyìí màá máa bì nítú ẹ ni. Mo ní mi ò ṣiṣẹ́ mọ́, ṣé dandan ni? Ẹ lè ránṣọ́ mi káàkiri. Wendy. Yes. Wendy mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Sí ẹ padà, ẹ má fojú ọ̀nà ọwọ́ mi. Tẹ bá fojú ọ̀nà ọwọ́ mi bá, ẹ gbọ́dọ̀ máa bọ́ yín láṣọ ni. Wendy. Yes. Ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Báwo ni ṣe fẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀? Òun rántí ìgbà tó mú ẹ wá síbí báyìí. Ẹ wo, tẹ bá sọ̀rọ̀ jù, máa ní kọ́kọ́ mi wá ra bíbá ipa. Kí ló ṣe ń gan-an? Wọ́n fi ṣe ilẹ̀ ni mo fi ṣe ilẹ̀ ni. Ṣé ní bíbá yìí lọ́yẹ̀ kí n ti máa ṣiṣẹ́ ni? Mo ní mi ò ṣe mọ́. Ẹ lè rọ́ṣọ́ mi kẹ́kẹ́ ṣé ilẹ̀ ní láìpẹ́ mi, ṣé bí mo ní láìpẹ́ mi? Ẹjú ẹ̀kọ́ máa wọ̀ọ́rì. Ọmọdé tó sọ pẹ́nu àgbà ń rùn ni. Bó pẹ́ bó yá, òun náà dàgbà. Èmi lọ sọ̀rọ̀ síbẹ̀ yẹn, ṣé torí tí mo ṣì ń lọ ẹ fún ẹ? Mo ní mi ò ṣiṣẹ́, mo ṣe dandan ni. Mo ní mo ti máa rí ẹ má rọjọ́ mi káàkiri mọ́ o. Tẹ bá rọjọ́ mi káàkiri mọ́, ẹ wọ ọlọ́pàá kìíní, sójà ni màá fi gbé yín. Ẹ̀yin jọ̀s burúkú yìí, aago tẹ̀wọ̀ sọ wọ́n náà ní fẹ́ẹ̀kì yìí. Káríkálẹ̀ rírí opportunity tí mo rí, ṣé ẹ̀ ní màá gbàdúrà fọlọ́run olórí burúkú. Ẹ wọ ẹ má jẹ́ kí n sọ. Ìjọ tẹ bá fi rọjọ́ mi káàkiri. Tó bá tún fẹ́ ṣì sọ ńkọ́, Wendy, ẹ gbà mí. Ó sọ̀rọ̀ ni, ó gbà mí ni. Kí ni mo fẹ́ sọ, kí ni fẹ́ kí n sọ? Ṣé ti gbàgbé ni? Best staff yín nígbà yẹn nìyẹn. Òun nìkan ló mọ̀ ṣáwá nìkan là mọ̀ ṣe ń gbà yẹn. Ẹ máa gbé Wendy o, Wendy o, Wendy. Ẹ wo ẹ mọ̀ ráyè, ẹ wo kìkì jẹ wá lówó o. Mo dẹ̀ fẹ́ kí n sọ fún yín tó di pé ṣé àmàmà dé, ẹ mọ̀ pé mo máa ṣàkáǹtì lẹ́yìn. Mi ì dẹ̀ fẹ́ kọ́tọ́ máa sọ pé owó mi ò pé. Wọ́n ní èmi fẹ́ bá yín sọ yẹn àti Wendy lẹ́jọ́ mọ̀. Best staff yín gbà yẹn tẹ́ máa gbọ̀n sẹ́yìn. Àwa yẹn là mọ̀ ṣe, àmọ́ ń gbé. Ẹ wo ẹ bá mi wò ó tó àtàlẹ́ calculate àlẹ́ ṣe àlẹ́ balance ó ti ẹjọ́ máa. Ibe mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ látàrí. You are just moody for what? Ó ti ṣe tiẹ̀ jẹ́ kó máa lọ. Àwọn ọkùnrin wà ń tàbí ṣé wọn ò pè é ni wọ́n ń pè é rè all the time. Please, má fi kún ṣe rẹ̀ léṣe. Ṣùgbọ́n. Auntie. Yes. I truly loved him. I know. I gave him my whole heart. Look at how he just abandoned me. Auntie, ṣebí mo sọ fún yín pé banker ni? Yes. He's not a banker. A bloody mechanic. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àǹtí ẹ má bínú. Màá parí gbogbo iṣẹ́ yẹn sìn, ṣé ti gbọ́? Kò sí wàhálà. Ẹ ṣé, ẹ má bínú. Ẹ rọra o. Wàhálà tí yín náà ni. Èèyàn orí ló mọ̀ ṣáàṣe làkàbútà mi. Ó dà ìpòrí ẹ̀ fẹ́ burú àbí? Ó dà ìpòrí ẹ̀ fẹ́ burú. Mo ní kò ṣe kí ni ọbẹ̀ sí nǹkan ní òṣì. Àmúṣe náà lọ́wọ́ ẹ mọ̀ pé kí ni òyìnsì rárá. Òyìnsì nǹkan tó le ni. Èmi ló ń sọ fún pé nǹkan tó le ṣọmọ kó ní mi ò pé mi ò mọ̀ pé ó le àbí. Mi ò tó sọ bẹ́ẹ̀. Ayé máa bàjẹ́ ni. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àbọ̀ lórí búkúrú gbogbo ẹ̀yẹ́ ń tẹ̀ nǹkan ṣe yìí. Nígbà tẹ̀mí nǹkan máa bọ̀ ń bí. Wọ́n jẹ́ wẹ̀rẹ̀ ni. Àbí kó lórí búkúrú bàbá yìí náà. Nígbà tẹ̀mí nǹkan ṣe. Èmi ò bá ọ̀gá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mi ò bá ọ̀gá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Orí ẹ̀ máa burú. Ìwọ náà ṣe wáyé orí ẹ̀ máa burú ni. Èmi lè ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀.
èmi lè fẹ́ oya ẹ̀kúnlẹ̀ wọ́n ti bí mi nù ọlọ́wọ́ ti bí mi nù oya gbẹgbẹ gbẹgbẹ kí ni máa yà mọ́ ẹ lórí oyin ìdí burúkú ẹ̀yin ọmọ ìran kíran yìí ẹ̀yin máa bàjẹ́ ni oya gbé. a ní ẹni sùúrù. ẹ fi wọ́n lẹ̀ o ẹ fi mi àti wọ́n lẹ̀ mo mọ nǹkan tí mò ń ṣe. ó yé mi. tó bá táwọn eléyìí bá ṣe lórí ibùkún nígbà tí èmi ń kọ́ṣẹ́ tí mò ń kọ́ṣẹ́ òbí mi dá kí wojú ọ̀gá mi. ó yé mi. lẹ́yìn sọ pé kí n farabalẹ̀. ẹ má bínú. kẹ́mi farabalẹ̀. ẹ má bínú ẹ má bínú. kí n farabalẹ̀. ọ̀dà ṣòpọ̀ ẹ ti máa ń bínú jù kí ló dé. Last time tí mo wá bínú ìjà náà ni you were fighting with ìyá tó ń ta oúnjẹ ń bí báyìí all because ṣàkì ti tán ẹni ṣé kò mọ̀ pé ẹ̀yin máa ń jẹ ṣàkì ni. wèrè ẹ mọ̀ pé mo máa ń jẹ ṣàkì ó mọ̀ pé everyday máa jẹ ṣàkì tó bá gbóúnjẹ wá. bọ̀dà ṣòpọ̀ ẹ yé bínú mọ́ you have to calm down all the time. ṣé ẹni bó ṣe ń wo mi ò ń dédé bínú wọ́n ní mọ̀wà fún níwà òun ló ń jọ̀rẹ́ ṣó ti yé yín sìn gbogbo pátápátá ló mọ̀ mí wọ́n mọ̀ pé bùnkọ́ tọ́lọ̀ fún mi òun nìbínú èmi ò ń gba gbogbo nọ́sẹ̀nsì yẹn wọ́n máa ń wáìnì mi ni tó bá dẹ̀ ti wáìnì mi máa trigger ni straight tó bá ti gbọ́ lọ kọ́kọ́rọ́ mo ń dáhùn ni. bọ̀dà ṣòpọ̀ ẹ̀yin náà lè máa ní sùúrù ẹ má farabalẹ̀ ẹ yé bínú mọ́. kí ló dé tẹ̀yin náà ń sọ̀rọ̀ báyìí sí mo ṣe ṣàlàyé ara mi fún yín ni mo ṣe sọ fún yín pé mo máa ń bínú ẹ tí wọ́n ń tẹnu mọ́ pé kí n ní sùúrù kí ló dé ẹ má máa bí mi nú ẹ̀yin kan ti ń bí mi nú. ẹ má bínú. èmi ò understand àwọn èèyàn láyé ṣá. ṣé mọ́tò dẹ̀ ti ready báyìí. ẹ fún mi ṣẹ́jú díẹ̀ máa parí mọ́tò yín sìn ṣẹ́jú díẹ̀ máa parí. ẹ ní sùúrù mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín ni. ẹ béèrè ẹ má bí mi nú ṣá ẹ béèrè. ṣé kí lè máa ṣe Sundays. níjọ́ Sunday mi máa ń wà lé ní máa jókòó tí bá ti mu trọ́fì bíi méjì mo ti wà okay. mo fẹ́ bẹ̀rẹ̀ bóyá mo lè gbé yín jáde. ẹ fẹ́ gbé mi jáde. bẹ́ẹ̀ni màá gbé yín jáde. ká lọ ṣe fàájì. ṣé ibẹ̀ ṣé ń wo mi ò kì í ṣe nuisance o mo kàwé I'm educated. àwọn wèrè yìí ló kàn máa ń tì kàbọ̀ mi lọ́pọlọ mi ò ń ṣe ẹni tí wọ́n lè rí mọ́yán o. mo rí bẹ́ẹ̀ tàbá jáde Sunday ẹ̀ ní já o ẹ̀ ní bínú. bínú kẹ ìbínú jìnnà sí mi ní bàbá yìí. tó bá ti di fàájì àbí. ìbínú jìnnà sí mi. tó bá di Sunday màá wá gbé yín. màá wá gbé yín fúnra mi. ẹ máa wá gbé mi. ìṣèbí ẹ ti fẹ́ parí mọ́tò màá wá gbé yín. ẹ ṣáà má bínú o. irọ́ kò sí ìbínú mọ́. olórí burúkú ọmọ yìí ni olóṣì ni ayé rẹ̀ máa bàjẹ́ fún. To the woman of my dream, ẹni bí ọkàn mi, alábàárò mi, I will love you forever. I'll love you for the rest of my life. I will place no one above you. Mo mọ rírì rẹ o, ìwọ ló wọnú ayé mi. Táyé mi fi tó bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀. Ìwọ ló wọnú ayé mi o. Táyé mi fi nítumọ̀ o. How do I live without you, girl? Ayé asán ni mo wá ká ní a ò pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó jẹ́ kí n rí ọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá wa fúnra wa o. Èkúrọ́ lálábàkú ẹwà ṣe lájọ máa rìnrìn àjò ayé já. Èbúté ológo rìnrìn àjò ìfẹ́ wa máa já sí o. Èbúté aláyọ̀ rìnrìn àjò ìfẹ́ máa já sí o. I will love you forever. Olólùfẹ́ o mọ rírì rẹ. I will love you forever. Olólùfẹ́ o mi ò lè fi ọ́ ṣeré. Má kọminú, má fòyà mọ́, má ṣe bẹ̀rù olólùfẹ́. Ọkàn rẹ balẹ̀. I will never leave you for any other one. Torí wọ́n gangan lárí dùnnú mi. Olólùfẹ́ tó bá mọ yí ara rẹ̀. Ò ní bẹ̀rù rárá torí ìwọ làjírí mi. Ìwọ ni áńgẹ́lì mi. Ìwọ ni fìtílà tó ń tọ́ sọ́nà. Òkùnkùn láyé láláì sí rẹ. Báwo ni mo ṣe wá fẹ́ rìn lókùnkùn tí èmi kò ní fẹsẹ̀ kọ. Olólùfẹ́ ṣòwárí pé ìwọ ni àyànmọ́ mi. Ògo mi,
òmùlérò ayé mi ò fọkàn balẹ̀ ó yá kan oníyàwó má bẹ̀rù má ṣojo ẹlẹ́gàn tó akandi nínú iye èmi ni. a lè máa lọ báyìí lọ́sẹ̀ ìmọ̀ pé kò lè rẹ̀ nínú àsomọ́jà sí láti wà pẹ̀lú ẹ̀yìn. lọ́dẹ̀ wà free lẹ́nu. Torí pé ó jẹ́ Sunday. Ní pẹ́ débẹ̀ ń sìn. Remy. 2 million naira ló sẹ́ǹtì. Ibi tá à ń lọ sí i, tá a bá débẹ̀, wàá rí 1 or 2 people tó máa fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀. Wà á lè kó owó fún un. Owó yìí ti pọ̀ jù náà. Pọ̀jù bíi ti báwo? That's when someone will tell you wọ́n fẹ́ sanwó school fees, òun fẹ́ sanwó ilé, òun fẹ́ sanwó, at least you'll be able to distribute some sort of money to them. Èló ni a fẹ́ náà ní peter lọ tó fún ní 2 million naira. Gbogbo àwọn tó bá dẹ̀ béèrè lọ́wọ́ ìwọ náà fún wọn. Láìpé wọ́n lè béèrè owó lọ́wọ́ èmi, wọ́n ni wàá fún wọn lówó yẹn. Ó fẹ́ jẹ́ kó mọ̀ pé bébì mi lówó, my man is okay. They must know you're a big man, don't gbàgbé. Ó fẹ́ jẹ́ kó máa fojú kékeré wọ̀ ẹ́. Oh my goodness, thank you very much, darling. You're welcome. I appreciate it. Thank you so much. I really appreciate it. You're welcome. You're welcome. You're the best. You're the best. You're the Thank best. you. You're the best. Ṣáàtì máa rí pọ̀pọ̀ mi lówó, ọkọ mi ń tọ́jú mi ní ẹ̀gbọ́n mi fẹ́. Because the reason of it, wọ́n ló tọ́jú mi, kọ́ ló tọ́jú ẹ̀. Wọ́n ló ń tọ́jú mi náà ni, àjọ ń tọ́jú ra wa ni. You're so submissive. Sir? Ẹ má bínú o, ọjọ́ òlẹ̀ ti sábẹ́sì mọ́tò ìgbẹ́ yìí. Ó ti ṣe díẹ̀ nù. Ó ti ṣe díẹ̀ náà. Ó ṣe díẹ̀ mọ́tò báyìí. Ẹ ra ní àbọ̀ fún yín. Iye ọmọ kan yín kí ló ṣẹlẹ̀? Ó kọ́ mi because mọ́tò ńlá báyìí ẹ ní sábẹ́sì tẹ̀ dáadáa. Nǹkan tó ti bàjẹ́ lára ẹ ti pọ̀ gan o. Ẹ rí pé àti mo raise ẹ lẹ́ẹ̀kan. Kíní kan wà tó dún kẹ́kẹ́kẹ́. Ṣé rí kíní yẹn? Clearance ti wà ń bẹ ni ẹ mọ́ tó ń pè clearance. Tí nǹkan bá tight mọ́. Tó yẹ pé space ti wà. Ó dẹ̀ máa damage so many things. In fact, tí n bá fẹ́ sòdodo ọ̀rọ̀ fún yín bí mo ṣe ń wo mọ́tò yìí n bá ní kẹ́kẹ́ ká change gbogbo engine ẹ̀ but solution wà. Solution ni pé ẹ jẹ́ ká ra half engine. Half engine, tabara half engine yẹn. Tabara half engine bàdá kí ló ṣe sẹ́yìn ẹ̀yin lẹ̀ wá pa ni. No, ẹ máa sọ̀rọ̀ yín, mò ń gbọ́ yín. Tabara half engine yẹn so àwọn nǹkan tó bá sì wúlò lára àwọn engine ilé àwa fi sí. Okay, so half engine tẹ fẹ́ rà sí yẹn give and take bí èlò là ń sọ báyìí. Mọ́tò ńlá lélẹ̀ ẹ̀dọ́nà kí ni yíyá mọ́tò yìí. 2016. Yeah. 2016. Bẹ́ẹ̀. Gbèsè ó máa wọ́n o. Ṣe rí half engine yẹn range láàrin bí a bí 1.8 sí 2 million ní half engine yẹn. Half engine tẹ bá fẹ́ ra full ńkọ́. Ìyẹn máa wọ́n gan-an ẹ máa rí half engine ló máa work. Mind you kò sówó iṣẹ́ bẹ́ẹ̀ àtọwọ́ mọ́tò. Ẹjọ́ tẹ bá fẹ́ fi owó iṣẹ́ yín àtọwọ́ mọ́tò sí èlò ni tó máa parí ẹ̀ ẹ go straight. Anyway tábà ní bíṣẹ́ because ẹ ṣe wáyé sìn tábà kọ́kọ́ gbé a máa kọ́kọ́ suspend ẹ̀. Ó yé mi. Ó ní ibi crane tó máa fi kọ́kọ́ suspend ẹ̀ kí mọ́tò ńlá ni tàbá suspend ẹ̀ àmì wò. Èló ni total. Òun náà ẹ pé owó ṣẹ́ ara àwọn nǹkan tí máa lọ gbà nínú ẹ̀ náà ni má jẹ́ n sọ̀rọ̀ yìí ṣàbẹ́yà ká pajú gbogbo ẹ̀ dé àtọwọ́ engine o àtọwọ́ afẹ́ra wà àtọwọ́ ṣẹ́ àtọwọ́ mọ́tò lọ́ọ́ bí ṣàbẹ́yà mò ń gbé báyìí kó bẹ́ẹ̀ ká fi sí 3 million naira. 3 million. Ẹ mọ̀ iná ta mọ́tò yìí ní 2016. Ẹ̀yin jèrè lágbára Ọlọ́run tó bá lù kó lè dún. Ẹ wá fi yẹn lé wọlé. Ṣọ́mọ tó wà wájú ìṣá I'm a qualified mechanic. Sorry, mo sọ fún ẹ mo ní kó jẹ́ kí n ṣe mọ́tò yìí fúnra mi. O ní rárá pé status mi ti jọ ẹni tó máa jókòó sábẹ́ mọ́tò lọ. Let me tell you something. Nǹkan tó fẹ́ ṣe lára mọ́tò yìí change oil ẹ̀ kó dẹ̀ service injector that's all. Ìwọ fẹ́ ra engine mi. Ẹ má bínú mechanic ni àbí tó pẹ́ wáṣọ tó kọ mọ́tò sí. Kí ló ń ṣe yín? Iṣẹ́ kékeré rẹ pélé ni. Ẹ fi gbogbo yẹn lẹ̀ o mechanic máa rí báyìí ẹ má dá sí. We just shut up irú yín lẹ̀ ń ba mechanic jẹ́ o.
mo dẹ̀ máa make sure pé mo deal pẹ̀lú ẹ̀ máa make sure pé mechanic association wọ́n di member ẹ̀ you are just a ṣẹ́rí tẹ́bá tí ń ṣe jura yín lọ you see ìmúra ẹ̀ wàá ti mọ̀ pé ó ń ṣe jura yín lọ aago tó wà lọ́wọ́ ẹ̀ kò ń ṣe aago mọ́mọ́ yín mo ti mọ̀ pé ó lè ní ẹ you are a thief. lórí pé mo fẹ́ ṣe you don't talk to me like that. ẹ má bínú talẹ. you don't talk to me like that. tálọ̀ ni mo jẹ́ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni màá nù ẹ̀. ọlọ́wọ́ lè nà mí kò sẹ́kọ̀ọ́ lè fún mi ọwọ́ ọba ẹ̀gbọ́n bẹ̀ mẹkáníkì. bẹ́ẹ̀bì màá nù ẹ̀ gidi. ẹjọ ẹ mú kí wá. màá nù ẹ̀ gidi. ní ẹ mú kí wá. taxi báyìí mo gbé wá bí. ṣe máa gbowó yẹn. ìwọ gbé taxi báyìí wá. ṣé mo jẹ tó lè wọ báńkì ni. ọkùnrin ẹ bá mọ̀ kó tó bá gbọ́dọ̀ fún yín ẹ máa lọ. kí ló dé kí n máa lọ ṣé máa mì náà. ẹ wá máa lọ. ṣọ́ mì làwọn ṣọ́ máa lù mí. ẹ fi gbogbo yẹn lọ. o fẹ́ try mi. o fẹ́ try mi. o ti bọ́ bàtà o ti bọ́ bàtà o ti bọ́ bàtà. o fẹ́ try mi. ẹ try mi. ẹ wá try lọ. mi. ṣùtọ́ ọ̀bọ̀n yẹn fẹ́ gba ẹni náà mo dẹ̀ sọ fún ẹ mo ní kó jẹ́ kí n ṣe kíní fúnra mi. mi máa ti gé fúnra mi ni kò sẹ́ni máa yí bí mo ṣe mọ́tò mi. But still yell and you're still yelling ẹ wọ́n ń tariwo o lè sọ̀rọ̀ kó má yìí ti pariwo ni. No, this is sure back with the sorry with your normal voice, your inner voice, but when you're in body. Answer now. Until you have to yell, till gbogbo etí máa máa ròyàn. Ṣé kò kí n sún ẹni? Heartbeat ẹ kò kí n beat fast ni. Ẹ wọ́n ní tariwo. Look at how you're just constituting a nuisance, Nita. Me boy. I'm just telling you the God honest truth. It's too much now. Will I keep complaining every time? Kò yé pariwo. Okay, this is sure already I'm all over shimashing. Or if man rassle, no man drop the words one by one. I get it go step on my feet, or fetty bunk or tonso. No, pariwo kill. I'm sorry. But hold on. Bí wọ́n ṣe wà á tàyẹ̀ bí o ṣe ń parọ́ pẹ̀lú màlúù ṣé rí bẹ́ẹ̀ ni kankan náà lẹ́yìn méjèèjì. no èmi àti ẹ̀mí ṣe kankan. Kì í ṣe kankan náà ok ṣé torí wọ́n múra dáadáa o rí bí tòun ṣe rí àbí that's why you think you are now different. If you yell, if you're screaming, you're just the same thing we hear. Stop it. Calm down. Má bínú díẹ̀ náà ni màmá èyí tó sọ tó get to me ni pé tí big man máa ń sọ̀rọ̀ máa ń ra drop ẹni and I want to be a big man. Hey, look at you now. Wá ṣe ló clean báyìí wo bàtà ẹsẹ̀ bó ṣe mọ́ wá ṣe ibi ghetto nta wá ṣe ẹ̀rádàrádà tó ń pariwo. Ẹ jẹ́ kí n sọ sọ́dọ̀ wá fi etí ẹ̀ gbọ́. bó ṣe ń sọ yẹn ó ti fẹ́ máa dùn mí ó ti tó at least mo ti move tó bá máa fún mi ní tó bá máa rate mi at least bí 20-30% mo yìí ń bọ̀ ni. mo máa jump ẹ̀ sí 30 bóyá bí 15-20 yẹn mo ti rí pé wọn náà ti ń change díẹ̀díẹ̀ tó bá yìí ti pariwo àìtí gbọ́ ẹ̀ àbí. mi ò ní máa pariwo mọ́ àmọ́ tí ò bá yí pa ṣì èrè lòun náà tí ò bá yí pa ṣì èrè ni bọ̀bọ̀ yẹn. and you are still going back to the same thing. mo pariwo sọ̀mọ́ rọra sọ ni. But you must just àṣèré wọ́n ní tèébú rọra sọ̀rọ̀ wọ́n bí o ṣe kẹ́mi mi sókè. I'm sorry. ṣé o mọ̀ pé bí o ṣe máa ń parẹ́ o mọ̀ pé lè fúnra ẹ ní attack? How old are you tó ti fẹ́ parẹ́? Abinu, I'm sorry. Can you imagine? Kò lówó, kò lọ́mọ, kò nílé, kò níyàwó, kò ní anything. I made him feel like a man. I gave him my money. He drove my car. I made him feel loved. Actually, what no me, Jenny? He was still going to abandon me. Ray, mistake to Shinite, you are trying to change him. Will he change? Ṣé nínú àwọn ọkùnrin tó bá 100 kalẹ̀ 95% wọn they are fake. Ṣé tó bá jẹ́jà rí ẹyọ kan tó dúró tiẹ̀ kí èèyàn máa ṣọpẹ́. Rí má torí ọkùnrin ṣe rẹ̀ léṣe o. Ìmí máa wá títí ẹ máa wá lágbára Ọlọ́run. You just have to hold yourself together. Ibikíbi tó bá dẹ̀ wọ Ọlọ́run ò ní fi rẹ̀ fún. A máa tó jọba yìí ni kò ní kára wọn ní agbára Ọlọ́run. Tó ti tó kò ní ìdíkẹ́ ṣe pé. Àmì ò ṣe pé fún dùn mí ni. Ẹ pẹ̀lẹ́. Bánkẹ́, tó bá ní any other thing yàtọ̀ sí ìfẹ́, wọ́n ní mo ní sọ̀rọ̀ ẹ̀. Gbogbo sacrifices tọkùnrin máa ń make láyé ni mo máa ń make lọ́rẹ̀. Kò sí nǹkan tó rẹ̀ bèrè lọ́nà tí mi make available fún. That was a day tó bèrè 300,000 naira. Mo lọ extra mile láti rẹ̀ 30,000 naira fún. Wasn't easy. Mo mọ iye miles ni máa ń rìn. Tó bá lóun fẹ́ jẹ anything tágbára mi ò ká, I will make sure tí n bá lè ra a full bowl or a full portion bó ṣe quarter or half mara fún. I'm doing all I can to make her happy. I'm going extra mile. Wọ́n náà ṣàrí tó báwo dájú pé wọ́n designer. Àbí báwo?
Ní first grade. Well, either first or second grade, I mean, òun náà ṣá ń bẹ́gbẹ́ mu. I mean, according to my pros, kò rọrùn. It's not easy. Ẹ wo bí ẹ rọra o. Mi ì lè máa gbọ́rùn sókè lórí pé kò nǹkan kan ní yọ lórí. Kó lè rọ̀ ẹ́ lọ́rùn máa jókòó. Kó lè rọ̀ ẹ́ lọ́rùn máa jókòó. Kó lè rọ̀ ẹ́ lọ́rùn. Sórí tó bá wù mí dáadáa, problem tí mo ní in my life ni kí n má pé 40. Tó bá ti mú mi pé 40 láyé tí mo wá yìí. Ògo dé. Gbogbo bí tí n bá dé tó bá rí mi ọmọ náà rí ògo ni. Ó bright bí òòrùn, ó lè fọ́ ojú. Tí wọ́n bá rí mi ògo ni. Tí wọ́n bá fojú inú wò mí ògo lójókòó yìí. Wọ́n rí pé tó bá fi lè 40 pẹ́rẹ́. Báńkẹ́ máa ní owó ṣiyèrè. Ìjà. Ó dẹ̀ ti ń di ọtí pẹ́ mélòó ló kù. Ẹ dúró náà, ibi mélòó ló kù yẹn mo ti fẹ́ wọlé. Kí ni ẹ̀jì ń báyìí gangan? 32 and 4 months. 40 dẹ̀ ló máa tó rógòlò. Yeah. Wàá ṣe lórí burúkú ni ẹ̀ ṣé torí mò ń lo ẹ̀ fún ẹ̀ ṣó dàgbà ni. O sọ ń ṣe ní 30 plus 32 plus àṣẹ coins ló gbà lọ́wọ́ mi. Àtọ́nà má ti máa rìn kó tó bí ẹ̀ then tó wà rò wípé ọkọ rẹ̀ mú jẹ́ so jẹ́ kí respect yẹn wà interwoven ìwọ́dọ̀ rẹ̀ pé 40 yẹn gùn bí wọn tó pò kú 7 years. Bẹ́ẹ̀ni òṣìṣàn járe wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọ pé 40 ló máa rógòlò ṣé nǹkan re ni ẹ mọ́ béèrè 300,000 fún 30,000 oru yín dẹ̀ lè máa ń fòyìnbó sọ lẹ́tún máa hà yín jọ àìtí sọ̀rọ̀ méjì ẹ̀ ń hà yín jọ lórí kí lẹ ṣe tẹ́ ń kẹ́yìn jọ. Listen, let me tell you something. Listen, you see, let me tell you something. I'll tell you straight as it is. Sorry, destiny ni gbogbo nǹkan láyé. Tó bá wò mí dáadáa wọ́n máa rí pé tó bá dé tán àwọ̀ tí mo ní àwọ̀ tó wọ́ fit ni. Ẹgbẹ́ nu rí burúkú sàn kọ́ tó sọ̀rọ̀ méjì ẹ̀ ń sọ̀rọ̀ àwọ̀ ṣó lórí burúkú ni ẹnu èbè lẹ́ẹ̀kan. Calm down. Má ṣe bẹ́ẹ̀ yẹn bá mi sọ̀rọ̀ ńlé mi òun ń bù gan láti ilé wa ló fẹ́ rógòlò báwo ló fẹ́ rógòlò. Mo kàn feel pé tó bá respect mi bí ọ̀rọ̀ yìí conversation là ní kì í ṣe pàǹjà. Wá mi ò lè ní respect ẹ jàre tó bá ti lówó kó lọ máa respect síbòmí dìde wá máa lọ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣiṣẹ́ padà kó wá máa bẹ́ẹ̀ jìyà kẹjọ máa wọ rock feed àbí kí ló wọ̀ yìí. Temporary ìyá ni kì í ṣe permanent one ìyá tó lọ́jọ́ tó jẹ́ pé láìpẹ́ ó máa padà jọrọ ẹ̀ ni. dìde wá máa lọ ológo 40 má jẹ́ ń wọ ẹ̀ o mọ̀ pé lèmi ló wá èmi ò dẹ̀ ní dúró dìgbà tó máa di 40 kó tó tẹ̀ toró tí ń tẹ̀ náà ò ní nǹkan kan ò dẹ̀ jẹ́ kán sọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ méjì ó máa lo sign language àwọn tádìkà náà lọ máa ń ṣe báyìí gbogbo nǹkan tó máa ṣe báyìí I'll tell something. ẹ wá máa lọ́jọ́ kí ni nǹkan náà ẹ dìde mi fẹ́ pariwo o kí ni nǹkan tẹ wọ̀ tínú yín dùn ẹ yé bẹ́ẹ̀ tó ń bí mi nínú ilé mi ẹ yé àyìnjọ ẹ ń ṣe bí olówó ẹ straight náà ṣó lè búkú ní yín ni ẹ ní kankan ẹ̀dẹ̀ tí wọ́n àyìnjọ ẹ bọ́ sájọ. ṣáwà nìkan làwọn ilé ṣá. ẹ bọ́ sá ológo 40. àwọn oníṣẹ́ ya wèrè gan-an ṣó lè ẹ ká yẹ bọ́ síta. Initially ọ̀rọ̀ mi lè máa if I'm 40. Once I am 40. Ìṣe àti kéèyàn máa sọ̀rọ̀ nǹkan náà ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ní olówó kì í sọ̀rọ̀ ṣó lórí burúkú ni ẹ bọ́ta. 40 years. Ìbò 40 wèrè ọmọ ọlọ́mọ á dúró di 40. Ọ̀pọ̀ ọ̀gbọ́n. Gbọ́ ẹ fún sùúrù. Gbọ́ ní tó sọ lẹ́ǹkan mo gbọ́ tó bá fẹ́ yìí sí wa kú dáa. Ṣé ló tọ́? Ní ìparọ́. Má jẹ́ kí n kọ́ ọ̀gbọ̀kọ́. Ojú mi ni wọ́n. Ojú mi ni ẹ́. Kò sí nǹkan kan. Ọjà yóò tà ní. Ọmọ ó máa kú síbẹ̀. Gbogbo nǹkan tí a bá fẹ́ ẹ béèrè fún wọn kọ́ sí wọlé gidi anything ó sì yẹ yín bẹ́ẹ̀ gbogbo nǹkan tí a bá fẹ́. Lẹ́yìn gbogbo eléyìí. Ó yẹ yẹ kó béèrè fún un. We are capable. Lóyún sí eléyìí ti fẹ́ tán wọ́n mú mi wá kọ́ mu wá ẹni tí ìjọba ti fẹ́ ní o ibi ẹ gbogbo tó bá fẹ́ sọ tó yẹ ẹrù wà nílẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ bí ìyẹ̀pẹ̀ ni. Ẹ jẹ́ má bínú à ń bọ̀ ẹ sì ń bọ̀. mo rí pé
ìgbà tá fẹ́ kúrò nílé o mú ATM card ẹ̀ dání ṣé o fẹ́ ṣe transfer fún wọn ni àbí. transfer fún kí ni. fún gbogbo fàájì tá a ṣe lọ. ṣebí wọ́n mọ̀ wọ́n bí báyìí. ìyá mo mọ̀ wọ́n dáadáa èmi mo mú yín wá. bọ̀ ìwọ ló láwọn ọ̀rẹ́ èmi náà láwọn ọ̀rẹ́ ṣá but ìwọ lọkùnrin. ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn o mọ̀ wọ́n bí o kí wàá ní bígì gbogbo nǹkan tá à ń jẹ tá à ń mú tá à dẹ̀ sì máa jẹ tá à sì máa mú ìwọ ló máa sanwó. kí ló tó ń pariwo. owó wo. NSC. baby are you okay. ṣọmọye tó ń tẹ NSC níbí báyìí. NSC ẹyẹ kan la ṣì mú bẹ́ẹ̀lìsì kan. 30,000 naira ló ń ta NSC ẹyọ kan. stop ẹ̀ náà bébí ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí ìwọ ló máa ń sanwó ọlọ́run ní jẹ́ kí mi sanwó ìwọ ló máa sanwó bó ṣe rí láti ilẹ̀ ní àdẹ̀rí bẹ́ẹ̀ títí ayérayé ni ìwọ ló máa sanwó gbogbo fàájì bá ṣe ìwọ ló máa sanwó ẹ̀ stop ẹ̀ ọ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. owó yẹn tó 100,000. abá ná 350,000 you are capable fìyẹn lẹ̀ ọmọ jẹ́ àlọ́jà ìtura àwọn bọ́ọ̀sì wọn mọ ẹni sí bẹ́ẹ̀ jọ sí bọ́ ṣe wà yẹn. bá mi. ayé mi ti bàjẹ́. ta ni fẹ́ pè báyìí. ọ̀rẹ́ mi where is my phone. How far? Èmi fẹ́ máa múra club ni o. Mo mọ club yẹn. Remi àti Yemi náà lájọ ń lọ. Dúró náà o. Club tá máa ń wà yẹn kí ló ṣẹlẹ̀? 80,000. Ibo mo ti fẹ́ rí. Stop mi ò ní 80,000 kankan báyìí bí mo ṣe wà yìí. Ó lè tó yẹn ni. Wọ́n kàn dédé máa dédé pé èèyàn wá sáré máa ní kéèyàn máa ṣe kíní kan kéèyàn máa. Ibo mo ti fẹ́ rí 80,000 sìn. Ó mọ nǹkan mo máa wáyà fún ẹ ṣó ń gbọ́ bọ́ mo máa gbowó mi padà omi ní fẹ́ ká gbéra sórí social media o mo ti gbọ́ máa ṣe transfer yẹn fún ẹ nísinsìnyí ó lè tó yẹn ni ok mo ti gbọ́ alright send account number yẹn mi ní mọ́ alright kó take care yẹn kí ló ń jẹ ṣọ́ra lé ni 80,000. ọ̀rẹ́ mi ìyá sì jẹ mí bọ́bọ́ ìdí sọ mí dùn ní gbèsè ojoojúmọ́ ni mo ń yáwó káàkiri láti lè fi ra nǹkan fún bọ́bọ́ yìí. ní sọ̀rọ̀ kí ni problem ẹ̀ gan-an because gbogbo ẹkún tó ń sùn gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó ń sọ gbogbo ẹ̀ pọ̀ ni àmọ́ kí a tó bọ́ síbi tí problem ẹ wà kó tó fẹnu sọ problem ẹ tí mi ò bá gba owó tó jẹ mí mi ò lè rí solution sọ̀rọ̀ ayé ẹ̀. owó tí mo jẹ. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ṣé bí wọn náà ni mo ro gbogbo ẹjọ́ fún kò sówó kankan lọ́wọ́ mi mọ́. ọ̀rẹ́ mi ní interest nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sáyé ẹ̀ bá ṣe ń sọ yìí èmi náà ti fara gbá 120 kí iṣẹ́ wo gangan ni kókó nǹkan tèmi gangan ṣe tèmi nìkan máa invest 120 nínú ayé ẹ̀ báwo la ṣe fẹ́ san owó yẹn because tó o bá ti rí san má wọrí gbé problem lọ́ máa ké mi ò lójú àánú mo rí mi. o mọ kan tó ṣẹlẹ̀ mo ń dájọ́ 150 tí ìwọ náà mọ̀ sí so máa fún ẹ ní 100,000 níbẹ̀ adẹ́kù 20,000 so kò tètè bá mi wọ́n solution kí ni kí n ṣe sí. dáwọ́ ló máa gbàjọ. next month ni. ìyẹn náà pẹ̀jù àjọ àwọn mẹ̀mú yẹn àbí. ok àti rí solution. ok so sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ gangan má kì. ok kí ni pàtó o máa ń yáwó àbí. mo máa ń yáwó. o máa fi help ẹ̀. mo máa fi help ẹ̀. kò dé dá pọ̀ kò dá padà. kò dá padà. torí pé wọ́n gangan lọ dé. honestly ẹni bá rí ẹ tó pupa ó máa wò pé o ti kó gbogbo training o kó sára ni o kàn ṣàyà gàgàrà o ní training kankan ṣá ṣoré èmi tó ń wo yìí mi tí ì rí ẹni náà tí mi tí ì bá dì o gbogbo ọkùnrin ilé ayé ìyá ti wèrè o àtàsínwín o àtàwọn tó jẹ́ mixed breed àwọn tó yẹ pé wọn ò já wèrè ní àsínwín lọ́la kò sí ọkùnrin náà arọ o wèrè gbogbo wọn pátá ni mo ti bá ṣe ṣó wá mọ nǹkan tá a máa lò fọkọ ẹ̀yẹn ọkọ ẹ̀yẹn bọ́ sí volume 8 bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin volume 8 ni. volume 8 ṣé ọkùnrin volume 8 tún wà ní. àwọn wèrè ni wọ́n sinwin gan wọ́n máa ti kó ẹ láyà jẹ èrò kí n báyìí tó bá fẹ́ bá béèrè pé owó ń kọ́. àwọn máa ń dáyàjá mi ní mọ̀gbà tí máa ń pay bills yẹn. ó mọ̀gbà tó máa ń pay bills yẹn mo kí ni mo sọ volume 8 ló bọ́ sí ṣé wàá mọ gbogbo bó ṣe máa ń ṣe àwọn volume 8 yẹn wọ́n gan máa gbé wèrè síbẹ̀ ni gbogbo tó ń ṣohun jẹ́jẹ́jẹ́ tó máa mix English sọ Yorùbá yẹn má sọ pẹ̀lú ẹ̀ o Yorùbá gidi àwọn ọ̀rọ̀ bí a máa ṣe pé orí mi ń ṣe ìmọ̀ ọmọ o wọ́n kọ́ máa ní kí ni gbogbo wèrè yìí gan tẹ́lẹ̀ ọwọ́ mi gan wá kọ́ máa ṣe ọmọ
wàá máa dẹ̀gbẹ́ á máa wò pé kí ló ṣẹlẹ̀ sí bọ́ọ̀tì tó ṣẹlẹ̀ sí láìfẹ́ tó bá dẹ̀ máa bá sọ̀rọ̀ má lo wíìgì jẹ́ kó ráwùjẹ ṣùgbọ́n pé gbogbo àwùjẹ yẹn náà jẹ́ kó mọ̀ pé wèrè ìṣẹ̀lẹ̀ gidi torí tó bá máa lò lẹ́ẹ̀mejì ó máa bọ́ sí volume 12. àwọn wo tún ní volume 12 báyìí. àwọn volume 12 filẹ̀ kì í ṣe pé wọ́n rìn ìdìyàn bọ̀ wọ́n pẹ́ ń di àmù wọ́n yẹn máa wòrè sùn. mo jẹ́ lówó má bínú máa san wọ́n dẹ̀ máa lọ wá san bá ti bọ́ sí volume 12 yìí ó ti win nìyẹn. mo ṣe fẹ́ kó rí nìyẹn. mo ṣe fẹ́ kó rí nìyẹn. so kókó lọlé kó ló bá fa gbẹ́nà wojú ẹ̀ wá gbogbo fáńsọ̀mù yẹn jẹ́ kó mọ̀ pé wá ìgboro fáńsọ̀mù jẹ máa jẹ́ àmì lè má lọ máa fọ́ wá ẹ̀yọ́ kọ́ lè jẹ gbèsè lórí ọ̀rọ̀ ayé ẹ̀kẹ́ kí ló lè tó yẹn ó dẹ̀ fẹ́ sọ wèrè ẹ̀ di kinní. mi ṣe wèrè náà. àwọn ọ̀rọ̀ tó máa sọ fún nìyẹn so that a lè máa bínú a lè sanwó yẹn ṣó ti gbọ́ ṣó ti tán. kí n gbé náà kò lójú. ṣé bóyá máa lọ gbé náà kò lójú náà rẹ̀ kàn ríaz náà jẹ́ òwe fẹ́ ṣe. no má wọrí màá rí àzẹ tí n bá délé ara mi ń gbọ̀n báyìí. àlọ́ mi àlọ́ ooo. bébí mi ò understand mọ́ gbogbo owó tó yá lọ́wọ́ mi ò dá padà ó ti sọ mí dẹni tó ń jẹ gbèsè káàkiri owó tán lọ́wọ́ mo tún lọ yáwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi gbogbo aṣọ tó rí pé mo wọ̀ torí títí ẹni pé kí lè meet up standard ẹ mo believe pé tó bá wá sí life mi wà á tún ṣe bọ́ ó ń ba life mi jẹ́ lélẹ̀ mo ti jó ní gbèsè what is happening give me money. dá padà kí ni ìtumọ̀ yẹn ìwọ ló ti ń ṣe tẹ́lẹ̀ náà. èmi. yes nígbèsí ayé tèmi èmi ọmọ kí mi ṣe fọ́bìnrin omi ló máa ṣe fún mi ìwọ lòun láti máa ṣe fún mi bó ṣe wà láti ilẹ̀ nìyẹn ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ títí ayérayé ni gbà bí mo ṣe sọ yẹn. èmi ń ṣe. yes because I don't understand. èló ni sálárì mi. Oh God. èló ni mò ń gbà. Oh God. Kí ni tó ń sọ̀rọ̀ báyìí? Jẹ́jẹ́ mi mo dúró o. Ó ní mi bí tí mo wà orí position mi kò tó wá. Adé exchange ni. Ìwọ ń fún mi lówó, èmi ń fún ẹ ní love. Ẹ má fún mi love. Ẹ jọ torí Ọlọ́run. Ta ló fẹ́ love? Ta ló fẹ́ love tí ò fọwọ́? Yes, kí ni wọ́n fẹ́ fi love tí ò fọwọ́ tí wọ́n ṣe? Kí ló ń ṣọmọ obìnrin yìí? Ṣé love ló máa pay bills mi? Are you alright? Èyí ọmọ sọ pé ó fẹ́ jẹ buffet. Ọlọ́run máa sọ pé ó fẹ́ lọ ra shop boutique. Èmi gan ra shop boutique. Bẹ́ẹ̀ la boutique ni máa ti ra aṣọ kí tó mi tẹ. Ìgbà tí mo bí ìtẹ́ ni mo náà raṣọ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ gbọ́ gbèsè ní because mo believe pé tó bá ti dé wà fún mi lówó máa fi pay bill kí lè meet up standard ẹ ni. Jòdòdò tó bá yẹ pé gbogbo nǹkan tó ń ṣe yìí gbogbo nǹkan tó ń sọ yìí ó fẹ́ fi wo bóyá mo love ẹ àbí mo love ẹ bóyá tó yẹ pé bá bàjẹ́ màá sì dúró well mo ti pass because èmi ò níbi kankan tí mo ń lọ alright ó dẹ̀ ti fi tọ́ mi lẹ́nu wò mo ti wà alright standard yẹn èmi gan ò fẹ́ wálẹ̀ bó ṣe wò mí lálẹ́ yìí máa jẹ Chinese. Ọlọ́run. ó dà mo ti sick jọ̀tọ̀rí Ọlọ́run èlò ló pè ní sálárì mi gbogbo owó tí mo ń fún ẹ láti jọ yìí mò ń yá ni mo ń yá ni mo dẹ̀ believe pé wà á dá padà fún mi lọ́jọ́ kan ó wá sọ fún mi sí pé wọ́n ibi tó bá kọ́ wọ́n ti kọ́ lọ kọ́ wá gbogbo àwọn mọ́tò tó máa ń gbé wá sóòtọ́ ẹ̀ wá ibo lọ sí rí. lọ́kọ̀ rò pé mò ń bẹ ṣe àbí. jọ̀nà ṣé kí ló tún sọ́ọ̀sì torí o mọ̀ mí láti lẹ̀ o mọ̀ mí ọmọ orí èèyàn tí mo jẹ́ kí ló sọ́ọ̀sì náà ó dàbí pé mo ṣe kí ni. wọ́n ní gan inú ti bí mi ta ló mẹ́ láti lẹ̀ mo rò pé lọ́wọ́ ni mo ṣe yẹ expect ẹ̀ náà. ó yà wèrè yìí ó yà wèrè yìí mo sọ́yìn ẹjọ́ mo ti kú. ṣé bọ̀bọ̀ yẹn ló lu ẹ̀ báyìí. kí ló ń sọ kó ṣe gbogbo system tó sọ fún mi náà kan ni mo fi bá sọ̀rọ̀ tó ní kí n lo volume eight kí n lo kíní kan ó lu stupid and bastard sí mi lára ṣé bí wọn náà ló ti mí sí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí sí. ìwọ náà volume eight tí mo sọ fún yìí ìwọ náà bóyá o ti ṣe jù ní èèyàn kì í mọ nǹkan jọ ẹni tó kọ lọ next time ara máa sọ de sódà lílù yẹn máa reduce bó ṣe wà yẹn kò sí solution kankan mọ́ ó máa bá bẹ́ẹ̀ ni. wá bá mi wá solution sí ni gbogbo kọ́ tó máa ń mì pẹ̀lú mi gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ni mo record gbogbo chat wa ni mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ ni máa screenshot máa send ẹ̀ sórí Instagram máa tag everybody máa tag Instagram lọ́jà wo máa sponsor ẹ̀ máa tánìṣí méje tí ẹ máa bàjẹ́ ni. irọ́ ni ó ní gbogbo chat wa lọ́wọ́ ó máa gbé sí social media gbogbo ẹ̀ ló wà lórí fóònù mi. ó máa tag Insta blog. bẹ́ẹ̀ni máa tún yá owó máa tún fi sponsor ẹ̀. orí máa ṣòro ṣe o èèyàn mọ̀ òṣì èèyàn kò máa bá yín chat innocently èèyàn onímọ̀ pé ń save message èèyàn so o save message mi láti join. wo solution ni kò bá mi wá. àṣọrẹ́ ṣòro ṣe lórí burúkú lẹ́yìn ọmọ yìí èèyàn máa bá yín sọ̀rọ̀ innocently ẹ máa tọ́jú chat tálẹ́ fẹ́ fi hàn ṣẹ́ fẹ́ fi hàn àwọn fọ́fadà sí yín ni kí ni gbogbo orí burúkú báyìí mo ti chat dáràn báyìí mo máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá mo dẹ̀ mọ̀ pé máa wá solution sí tó bá dẹ̀ ti rí solution sí kò sí nǹkan tí mo fẹ́ ṣe but tó bá ti rí solution sí lágbára Ọlọ́run tí mo dẹ̀ mọ̀ pé bàbá máa rí solution sí wàá delete gbogbo message gbogbo voice note tó ló ní gbogbo nǹkan tó ló ní yẹn wàá delete ẹ̀ lẹ́yìn yẹn jọ nítorí Ọlọ́run má bá mi sọ̀rọ̀ lórí message mọ́ tó bá fẹ́ rí mi wá sílé ni jọ nítorí Ọlọ́run má send happy new year message sí mi
má send happy new month message sí mi jọ̀ọ́ torí Ọlọ́run má forward tó bá wáyàn tó bá sọ pé wanted má forward ẹ̀ sí mi mo fi Ọlọ́run bá bẹ̀. ìyẹn kò lẹ́sẹ̀ stream èmi kò ráyè mi send message sí ẹ mọ́ látẹ̀ni lọ́gbọ̀n tó bá ti bá mi wá solution sí ọ̀rẹ́ wá sí court mi ìṣọ̀rẹ́ mọ́ bá tèmi jẹ́. wọ́n ṣòro ṣe láàánú wọ́n ń threaten mi ò dẹ̀ mọ̀ pé starblog yẹn gangan lógun ayé mi. ọ̀nà àbáyọ àbí kílẹ̀ pé wá wá. bàbá ẹ wo bí ẹ má gbé gbogbo fọ́màtì mi wá ọ̀rọ̀ ti kọjá gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ròyìn o tó bá mú mi máa júwèé bí báyọ̀ ṣe rò pé mi ní sọ ọ̀dọ̀ ẹni tí mo ti ń ṣògùn ká ló ń gbé mi lé ní sẹ́ rò pé mi ní wá gbé yín ni bàbá ẹ gbá wa wá ọ̀nà àbáyọ kò ṣe mọ́ èèyàn lòun ò ṣe nǹkan mẹ́rin tó ń sunkún báyìí ẹlẹ́yọ ẹ̀wọ́ náà sọ̀rọ̀ náà. ẹjọ́ ìgbà ìmọ̀ ní ẹjọ́ torí Ọlọ́run ayé mi ti bàjẹ́ báyìí ẹjọ́ mi ò ṣe mú ìgbà ìmọ̀ ni mo ṣe kọ́ tí mo ṣe. ìgbà ìmọ̀ ni àbí ṣọ́ọ̀bù àbí fàṣẹ wí ni ó ní bẹ́yẹn bá ń jẹun èèwọ̀ bẹ́ẹ̀ ni kò bá bí ó ní bó pẹ́ títí tí ibi ní abi ni èwo sì béèrè èèwọ̀ àwa dífá fún ọmọ tí bàbá rẹ̀ kú tó wá lóun fẹ́ súyọ́ olóko ṣé o mọ̀ pé èèwọ̀ ló jẹ ni kò sọ́nà báwo kékeré ó ti jẹ̀wọ̀ nú o bẹ́ẹ̀ ni. bàbá ẹ wo bíbá ẹ mọ̀ pé mi mọ̀ yín dáadáa adẹ̀jọ́ ní sùúrù àjọmọ̀ra wa ẹ wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju gbogbo nǹkan tẹ̀ ń rò yìí lọ o ọ̀rọ̀ yìí ti ń ó máa bẹ́yìn yọ o ọlọ́pàá máa mú mi ọ máa béèrè yín o ẹ bá fá sọ̀rọ̀ náà ẹ bá wọn ní gbólóhùn kí la lè ṣe náà. ní sùúrù ṣé o rántí ọjọ́ kìlẹ̀ náà gbàtẹ́ wá yìí kí mo sọ fún yín sórí tí n bá ti parí iṣẹ́ tí mo sọ fún yín pé wọ́n ṣe yìí bàbá ti parí ẹ̀ báyìí bí n bá ti gbélé ọlọ́ bó bá ti délé èmi ò ti parí ètè mi ò parí bí ìjọ́ kejì báyìí òní ó wá sáré wá bọ́ nílé. bàbá ẹ ṣe nǹkan ọ̀rẹ́ mi ó máa délé mi. tó bá wá délé rẹ ìwọ àti ẹ lè fi ráyẹ irin ilé ìwọ̀n títí láíláí o. tẹ́lẹ̀ nǹkan owó wà. tẹ́nìkan bá gbìyànjú pé mo fẹ́ nìkan lẹ̀ yóò ya wèrè ni o ṣó ní í ṣe. bàbá ọ̀rọ̀ owó là ń sọ yìí bàbá rẹ̀ lówó kò sí wàhálà. ó dẹ̀ nífẹ̀ẹ́ náà ṣé wọ́n fẹ́ fọkọ ẹ lẹ̀ ni. tó bá ti wá ní í ṣe ẹ̀yin máa lọ bó bá dọ̀la ẹ padà wá gbàṣẹ rẹ. mo jẹ́rìí yín ẹ ṣègùn mo sọ fún ẹ tó bá tún any other thing jẹ́ kọ́ mọ̀ o. àánú mo wà okay for now ẹ tẹ fẹ́ ṣe yẹn gan ló dáa. kò sí wàhálà ṣá ẹ ṣègùn mo máa ṣe transfer ẹ̀mí yẹn máa ṣe. kò sí àìmí jẹ́rìí rẹ gbogbo gbà ni kò sí àṣẹ mi gbogbo gbà n bá ti ṣe bọ̀ ogún máa ṣe transfer fún mi gbogbo gbà àbí bò ní. bàbá lóòótọ́ ni ẹ̀yin náà lè ṣe ó yẹ kẹ́ lè mọwọ́ yí padà débẹ̀ náà ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ifá ẹ béèrè lọ́wọ́ àwọn bàdá dúdú kí la máa ṣe. ṣò wá rí ibi tá a bá dé yìí ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú mo fẹ́ gbìyànjú yìí ọ̀nà àbáyọ ẹyọ kan ṣoṣo ló wà o ọ̀nà àbáyọ ẹyọ kan ṣoṣo tó sì wà náà ni pé ẹ lọ ra ẹyin tí mo wà nù kírètì ẹyin mélòó ni mo wà nù rẹ̀ náà. 30 ló máa wà ń bẹ̀ 30. 30 ló máa wà. ṣò wá yí ẹyin 30 ẹ wà lọ gbé wa èmi wà bá yín ṣiṣẹ́ sí i ìgbà tí n bá parí iṣẹ́ sí i ìyún ni ìwọ mò ń bá wí o ó wàá gbé ẹyin o ó wàá mọ lọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan ó mọ ọmọ ẹyọ kan lọ ẹyin ó fọ sí orílẹ̀-èdè lé ó tún wá lọ orílẹ̀-èdè míì ó tún fọ sí ó tún orílẹ̀-èdè míì ó fọ títí tí èpè 30 bó bá ti rí ṣe àbùṣebùṣe ṣùgbọ́n bó bá ti wá rí ṣe o kò sí ọ̀nà àbújá kò sí lọ́rùn pé mọ́ ọ̀yà wèrè ni o. èmi bàjẹ́ mo ti bọ́ mo ti ní sùúrù mi ò sọ̀rọ̀. àbá kí ni èso tí ò dùn lẹ́nu. èmi ti bàjẹ́. South Africa ńlẹ̀ lẹ́bẹ̀ yẹn tó bá fẹ́ ṣòro fún yàn ó máa dàbí pé wọ́n ayé ń ṣèyàn ni ẹ lè pòyì bẹ̀ nígbà 50 tẹ́ ẹ̀ rí visa gbà kẹ́ wá mú yẹn kúrò kẹ́ wá 30 báwo lè fẹ́ gbẹ̀yìn kọjá ní immigration ẹ̀ ń sọ ń sìn ẹlẹ́yin tẹ̀ ṣiṣẹ́ sí ẹ̀yin gangan ẹ̀ mọ̀ pé ó flexible ni báwo lè fẹ́ gbẹ̀yìn dání ẹ̀yin tí ò ní fọ́. eyín ò kàn mí bó bá ti lè ṣe bí ò bá ti lè ṣe kò sí nǹkan kan mọ́ yóò ya wèrè nu. ayé mi ti bàjẹ́ tèmi ti bàjẹ́. tó o bá ti wá lè fọ́ ẹyin tán o láǹfààní àti fọmọkùnrin ńlẹ̀ o ṣùgbọ́n bó o bá ti lè fọ́ ẹyin kẹ́ ẹ̀yà àjọmọ́ wà lọ títí láéláé ni o. mo tó rí owó báyé mi jẹ́ mo gbẹgbẹ lẹ́kún tèmi ti bàjẹ́ mo ti kú bàbá ẹ pa mí àní mo ti kú ẹ bẹ́ẹ̀ rí mi. bàbá ẹ kẹ́ ṣe wá ní ayé mi ti bàjẹ́. nísùn gbọ́ bá kú kọ́ lọ kú lẹ́yìn má kú àyè o. bàbá èyí náà try láti wá nǹkan mi ẹlẹ́yin 30 yẹn ò lè work. ò tọ́pẹ́ ojú ló ń rojú ṣàánú Wendy wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ kó take care rẹ̀ ṣó ti gbọ́ kí ló fàkúnlẹ̀ pẹ̀lẹ́ wọn náà ń ṣọmọ bẹ́ẹ̀ ó wà very hard working take care rẹ̀ ṣó ti gbọ́ all right take care no problem uniform ẹ̀ ń kọ́ okay yeah. manager
Gbogbo nǹkan tẹ́yìn àti Wendy sọ pátápátá ni mo gbọ́. Pẹ̀lú gbogbo nǹkan tí Wendy ṣe fún yín. Pẹ̀lú gbogbo ariwo tó wá pa ń bì báyìí. Ẹ wo bó ṣe yẹ̀yẹ́ yín the other day tó wá bá yín bì báyìí. Ẹ wá ń sọ ẹ̀ mọ́ ń gbọ́ bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ dáríjì. Ó ga o. Kò lè yé ẹ rárá. Ṣorí Wendy tó ń rí yẹn, ìyà ń jẹ. Ilé ọkọ tó wà yẹn kò yẹ kó wà bẹ́ẹ̀ rárá. Ọkọ yẹn fi ìyà jẹ ni. The more you look, the less you see ni bọ̀bọ̀ yẹn ṣe fún. Wàláì tàlà ìsúnmọ́ bí láìláàzì. Ṣé máa wo Wendy ò ń ṣèyàn bẹ́ẹ̀ o. Wendy ò kì í ṣèyàn bẹ́ẹ̀ o. Wendy wà very very hard working. Tó bá wo inú mi, pẹ̀lú gbogbo nǹkan tí Wendy sọ fún mi lókè, mò ń sun ẹkún ni. Ní inú mi, ẹkún wà bẹ́ẹ̀, mò ń sun ẹkún jáde ni. Fojú inú wo. Ṣó lè tó bẹ́ẹ̀ yẹn? Ojú bẹ́ẹ̀ lọ o. Ọ̀bọ̀ yẹn ìyà ló fi ń jẹ Wendy. Manager, gbogbo ìtẹ̀sọ̀ ìkùsọ̀rọ̀ mi o. Mo ti sọ fún yín gbogbo àwọn gentleness yìí kò síbi tó máa gbé yín lọ. Ẹ kò máa bà ilé iṣẹ́ yìí jẹ́ fún bàbá yìí. Ṣé ti gbàgbé kan tí Wendy ṣe fún wa ni? Ẹ ti gbàgbé pé best customer wa ni máa tí ó lọ tí Wendy sátẹ̀lé yẹn. Ẹ mú iye ọjà tó máa wà, wọ́n bí máa patronize wa. Ẹ wà ní fẹ́ dáríjì Wendy. Wendy wo? Ẹ tó fẹ́ dáríjì. Èmi ò fọwọ́ sí o. Ẹ rò dáadáa o. Ẹ rò dáadáa manager, èmi ò fọwọ́ sí o. Ìwọ náà rí yẹn sọ o. Ojú àánú business. Ojú àánú business. Ẹ jẹ́ kó fọ́. Kójú àánú fọ́ business. Àmì la máa fi gbé Wendy. Ó bẹ́tà. Àmì la máa lọ fi gbé Wendy. Ọmọ gàdàgàdà ni. Ọmọ òṣìlọ, ọmọ yẹn ṣọmọ dáadáa. Bí yóò tẹ̀ fi nǹkan bá mi sọ̀rọ̀ ni o. Kó ṣọmọ gidi o. Wendy. Mo ń gbé kíkà pé ẹ̀sìn ẹ̀sìn. Ṣùgbọ́n ìwọ náà. Kí ló ń fi etí sẹ́nu ilẹ̀ fúngbà tí mo lálejò? Iṣẹ́ ò kẹ́ ẹ lára. Kí wọ́n ṣe ọjà rẹ̀. Àlọ́ mi àlọ́ ọ̀rọ̀ mi dàbí òwe o. Ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ ojú yìí á já, ojú yìí á rí màbo gbọ́kọ̀gbọ́kọ̀. I see them every day. Àwọn ṣeré kò dé. Ọ̀kọ̀lọ̀kọ̀ làwọn máa ń like. Tán bá ti rọ́kọ̀ lọ́kọ̀. Tó lówó tó ní mọ́tò. Tó tún jẹ́ jayéjayé. Tó bá wá lọ jẹ́ fine boy yìí. Ojú náà máa ṣe sí. Babaláwo àparí iṣẹ́. Wọ́n á gbọ́kọ̀ lọ́kọ̀. Wọn ò kọ̀ báyá bá sunkún. Wọn ò kọ̀ bílé bá tún bá ẹ̀sán. Àlọ́ mi àlọ́ ọ̀rọ̀ mi dàbí òwe o. Ẹ̀yin gbọ́kọ̀gbọ́kọ̀ ojú yìí á já, ojú yìí á rí màbo gbọ́kọ̀gbọ́kọ̀. Ṣérékódé, I say where you dey go? Ò fẹ́ dúró ní Sùúrùlérè, Ọlọ́run ṣògo ló ń kánjú lọ. Your life no be so, jẹ́jẹ́ láyé gbà. Na step by step, ìyá ò lè láìkọ́ ọmọ rẹ̀ títí kó fọmọjọ́ mẹ́jọ ní pẹpẹ soup. Ọmọge bẹ́ẹ̀ láyé rí, process come before the